ọlá yìí ti tóbi wọlọ́hún ọlá mi wọlọ́hún wọ́n ti máa ṣe é tó máa fi máa jó lọ́mọ wẹ̀yìn ẹ̀ ọlọ́run jọ má jò ṣẹlẹ̀ sí mi wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim náà ṣe rí àwọn ọmọlẹ́yìn Jamiu àlè sọ́kọ́ Jamiu ló àti ẹ̀rẹ̀ blame àwọn púpọ̀ náà ọmọ ẹ̀ pé àyè ọmọlẹ́yìn Jamiu àwọn tó wà lẹ́yìn ẹ̀nà kóbá no àlè blame wọn ìwọ tó ń fẹ́ kóbá ìwọ dára sí pé àwọn kóbá ní àwọn náà tí ṣóun náà nílàkà ìlórí ni láti mọ̀ tún sósì ṣóun náà nílàkà ìlórí láti fi mọ̀ pé eléyìí ló tọ́ o eléyìí ò tọ́ o ṣe kò nílàkà yìí ṣóun náà nílàkà ìlórí ṣọpọlọ ta ni kò wá mọ̀ pé eléyìí ò da ó dà pé íńtánẹ́ẹ̀tì tí mo ń lò yẹn kò fi bẹ́ẹ̀ ráì jẹ́ ń lo títí tí àwọn yẹn bá wá ń tàn tó ń tì í ṣó yẹ kóun náà ti rẹ̀ èmi padà wá discover pé anybody ò ti Jamiu àkọọ́lẹ̀ ọlọ́run kò sẹ́ni tó ti Jamiu o kádàrá ọlọ́run ọba dẹ́dà ló kò lè Jamiu lórí àwọn ìwà tó wù ọlọ́pàá àwọn kan wọ́n ní àwọn diaspora ló tì í diaspora kan ló ti Jamiu òun kan tó kọ́ níkà tó ṣe ìka wà náà gangan tó náà fẹ́ ó níkà ní òun níkà nú àwọn ọmọlẹ́yìn ẹ̀ tó bọ̀ta tó pariwo wọ́n bọ̀ta ní àná ọ̀gá ti ń bọ̀ nílé ọ̀gá ń wọṣọ lọ́wọ́ bàbá ń wọṣọ lọ́wọ́ ni ó ń wọṣọ ní ọwọ́ ń wọṣọ lọ́wọ́ ọ̀gá ti ń bọ̀ nílé ọ̀gá ń wọṣọ lọ́wọ́ ọ̀gá ti ń bọ̀ nílé ọ̀gá ń wọṣọ ní ọwọ́ ni ọ̀gá tó yẹ pé wọ́n ti jẹ́ pé kò ṣe wọ́n jẹ́ pé wọ́n ti release ọ̀gá kí lẹ́yìn wèrè tẹ́ ṣe fídíò lánàá tẹ́ ṣe ọ́díò lánàá kí lẹ́ ń ṣe ní station títí dé ní kí lẹ́ tún lọ ṣe ní kóòtù lẹ́nìí ọ̀gá lẹ̀ ti ṣe tán wọn ò mọ̀ gálẹ̀ kí wọ́n lè ṣe kóòtù wọn ò mọ̀ ọ̀gá ṣe tán ọ̀gá bàbá ń wọṣọ lọ́wọ́ bàbá ń wọ ọ̀gá ń wọṣọ lọ́wọ́ nítorí ní yẹn play voice kí n tó lọ síbi kí n máa ti gbá yín kò díẹ̀ ìwọ ọmọkùnrin yìí mú àbáwọ̀ tiwọ̀ voice yẹn wà lọ́wọ́ mi ti máa play gbogbo ayé máa rí ó dárúkọ mi pọ̀yàn ni tó bá mọ̀ mọ̀ bàbẹ̀ mọ̀ bàbẹ̀ ó dárúkọ mi pọ̀yàn ni mọ̀ bàbẹ̀ níbi tó ti ń ṣòṣì mọ̀ bàbẹ̀ mọ̀ pé mi ò mọ̀ ẹ́rí kò yẹ kó dárúkọ mi ò dé bú ẹ́rí wà ń bú mi ó ní Saheed Shittu ó ní Saheed Shittu ikùn ẹ̀ ìyẹn ni oyin lọ́sọ̀bẹ̀ ọmọ àlẹ́ lọ́sọ̀bẹ̀ ó ní ẹ bá rí ikùn Saheed Shittu ó ní ikùn ẹ̀ wú bàjẹ́ èmi ló gbá mi o ó ní ikùn ẹ̀ wú débi pé ó ní ikùn Saheed Shittu wú kíní kan ṣé kò tẹ̀lé wú báyìí bó dà kọ̀ mọ̀ ní èmi dẹ́ mi ò pa nù oúnjẹ alẹ́ ti máa ń jẹ létí ní gbogbo ilé ló fa ọ̀rá díẹ̀ òróró díẹ̀ síkùn tiwa ìyẹn káwá ti máa jẹ wà lẹ́bàá ṣe wáyé wọ́n ti gbóúnjẹ lẹ́fọ̀ọ́ mi ti fẹ́ jẹ́ ń bẹ̀ ìyẹn ti stop àwa ìyẹn káwá máa jẹ wà máa jẹ wà ṣe wáyé ó gẹ́t mo ń bọ̀ oúnjẹ mọ́sà létí ni tó ń gbọ́ oúnjẹ létí lọ bá ti fóònù àwọn fóònù mi ti kú torí mo fẹ́ gbà kọ́ọ̀lù lálẹ́ yìí kí gbogbo àwọn yẹn wá sọ experience gbogbo tó ń rí lórí nǹkan tí Jamiu tó ṣẹlẹ̀ sí Jamiu máa gbà kọ́ọ̀lù rí ẹ̀ náà Jamiu Adegunwa anybody ò ti Jamiu fẹ́yìn tẹ́ ń pariwo pé àwọn kan sọ pé àwọn kan náà ti dé bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe tó ogun wá padà lẹ́yìn ẹ̀ kò sẹ́ni tó ti Jamiu rárá kò sẹ́ni bọ̀ tó ti Jamiu ló ṣe rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ play voice ni lára àwọn olórí púpọ̀ parọ́ rè ẹ gbọ́ ó tún dá wákà ìwọ tí wọ́n ti ṣe pé fún mi ẹ̀mí ìbọn àbáwọ̀ mi ọ̀rọ̀ ẹ pọ̀ gan ọ̀rọ̀ yín pọ̀ sí ma mo ń bọ̀ alhamdulilayi amudan kẹsíra mo ń bọ̀. Eba, mo dúpẹ́ bọ̀ láwùn ọba àṣàkẹ́ ọ̀run. Alábàdì. Kẹ̀síra, mo dúpẹ́ fọlọ́run ọba àjọkẹ́ ayé. Ọba àṣàkẹ́ ọ̀run. Kò dáa, kò ní dáa. Ọ̀gá tí ń bọ̀ fẹ́ máa bọ̀ padà wọ́n ṣe ń di aṣọ ni. Mo fún gbogbo lé ní ìròdùnú, mo ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ ni. Ọ̀gá tí ń bọ̀ ẹ jẹ́ ká dunnú. Ẹ ká kú dùn. Ẹ tó bá wá lè ṣépè fún. Wọ́n ṣépè fún Mala Yusuf. Ìwọ obìnrin yìí ṣe gbọ́dọ̀ burúkú ni wọ́n tiẹ̀. Inú gbogbo wọn dùn lánàá àwọn wèrè yìí mọ̀ pé wọn ò ní fi Jamiu lẹ̀ o. Wọ́n mọ̀ pé wọ́n fi lẹ̀ o. But kí ni ká ti gbọ́? Náà wá lò. Wọ́n wò pé kí ni ká ti gbọ́ kí ni káwọn yẹn wá? Kọ́ wọn gbọ́ pé wọn ti fi ọ̀gá lẹ̀ pẹ̀lú gbogbo ẹnu àwọn báwọn ṣe náà wọn mọ̀yàn. Àwọn ọmọ lágbájá, àwọn ọmọ tàbí èmi ò mọ̀ ní kọ́kọ́ lọ́lọ́ èmi mọ̀ tèmi Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ ẹ o. Pé mo mọ̀ ẹ o, mo dojúkọ ẹ mo dẹ̀ jẹ́ ẹ mọ̀. Ọlọ́jọ́ o tó o bá ti jára kí mi Ọlọ́run ti tó mi gbogbo yòókù tó mi gbogbo kìnìún kan mú ti tó mi ìwọ Ọlọ́run ni mo ṣàfẹ́ mọ̀ ní tiwọ̀ láti mọ̀ ẹ́ gbogbo nǹkan tí mo mi ìwọ Ọlọ́run tó bá ti mọ̀ ìwọ Ọlọ́run ti tó mi àbí bọ́gà ṣe mọ̀ yàn tó
ọ̀ tó bẹ́ẹ̀ wọ́n wá jẹ Jamiu mọ́lẹ̀ láti jẹ tàbí jarun báyìí jẹ fàbẹ́ méjèèjì lólu báyìí òun ọjọ́ keje ló máa lò báyìí àwọn olórí burúkú ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn yìí kàkà kan wá bọ́ ṣe máa bẹ̀bẹ̀ gbogbo wọn ìwà òfò náà tún wù ìwà ìpè náà tún wù wọ́n tún wá ní kọ́ máa ṣépè fún ẹni tó jàre kọ́ máa ṣépèlé wọ́n máa sọ pé kọ́ máa bá wọn ṣépèlé Mọ́lá Yusuf ẹni pé olórí burúkú ni àwọn ọmọlẹ́yìn Jamiu Adegunwa wọ́n rí pé táwọn ṣe pé ẹ jẹ́ ká wá bá ṣe máa bẹ kí ló wà ń bẹ̀ pé yín máa ń bu ara ẹni náà ẹwà ẹni sọ̀rọ̀ kí ló wà nù kàbẹ́ mọ́lá nígbà tí olórí wọn fẹ́ sọ̀rọ̀ ìjáde gbọmọ tó fẹ́ ṣépè pé gbogbo ẹni tó bá ti tó bá bọ̀ bẹ̀bẹ̀ o ó yẹ kó kí fún ẹni sùúrù sáà jáde irú ọ̀sẹ̀ ọ̀rọ̀ wo ni ẹ gbogbo ẹni tó bá yí bẹ̀rẹ̀ báwo ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tábà ní ọ̀rọ̀ máa nọ stress tó bá lọ bẹ́ẹ̀ nìkan ẹ má ṣe gbogbo orúwà báyìí ó yẹ kó pèsè àkẹ́sì pé nínú ìpè tó ṣe kò bá bọ̀lọ́mu àwọn kan lè bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ náà kílódé o lè bí wọ́n kọ́ ló máa ráìtì ni wọ́n kọ́ ló máa ráìtì tó bá lọ́nkì kọ́ kábà bẹ̀ẹ̀ tó bá lọ́nkì kọ́ ẹ wọ́n rọ́nkì ustaz ẹ ṣe sùúrù ẹ lè rọ́nkì náà but torí pé olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ̀lé Jamiu lẹ́yìn náà kò sórí olóríire nù yín torí pé tó bá yẹ kó olóríire wà nù yín ni ẹ̀ ti pèsè àkẹ́sì pé àbáwá ustaz Jamiu ẹni sùúrù ẹ má ṣe gbogbo orúwà báyìí ó yẹ kí nù yín ti pé no ustaz ẹ ṣe sùúrù ẹ lè sọ pé ẹ̀yin lè máa ráìtì gbogbo gbà ẹ lè rọ́nkì náà but tí ò bá yẹ kó olórí burúkú ni nísìnyí báyìí ó yẹ kí n pe Malamu kò yẹ kó fún mi ní fọ́ìsì ìyàwó ẹ̀ tó ń sunkún sí ṣebí ìyàwó ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Jamiu níjọ́ tí ìyàwó Jamiu yìí ni o ìyàwó Jamiu Adegunwa ìyàwó Jamiu wà lẹ́gbẹ̀ẹ́ Jamiu pẹ̀lú kántẹ́ tó fi ń sọ̀rọ̀ Malamu tó ń bu petrol sí ìyẹn obìnrin yẹn ó ń bu petrol sí wá sunkún sí ẹkú tó ti wọ̀ ṣẹ́kú tó ti ẹ̀ àbọ̀ àbúrò pé ní ara rántí ni ó ń bu petrol sí ìwọ ìyàwó Jamiu yẹn wọ́n ti wá mọ́kọ ẹ̀ sí kí ló fẹ́ ṣe bàbá mi jí bá ti wà lẹ́wọ̀n báyìí ó ti wà ní olùkọ́nu yín ó ní kò kí ń ṣe ẹ̀wọ̀n náà gbé lọ kọ́sọ́dì ọlọ́pàá ló wà sọ́fìrì báyìí inú sẹ́ẹ̀lì ló wà ń bẹ̀ tó bá gbé lọ sí Iléṣà prison gan ó yìí pí ẹ̀jú kó wà ní prison sẹ́ẹ̀lì lọ ó pí ẹ̀jú kó wà sẹ́ẹ̀lì lọ ibi tó wà yẹn àníṣe yàrá kan àwọn bíi 30 sí 40 ló wà ń bẹ̀ tọ́lẹ̀tì tó wà ń bẹ̀ gbogbo ọjọ́ ọmọ bó ṣe ń yàgbẹ́ bó ṣe ń tọ̀ wọ́n máa rí bó ṣe ń yàgbẹ́ á máa rí wọ́n jọ máa wúra wọn báyìí ní pètètè wọ́n máa wo Jamiu Adegunwa báyìí wọ́n máa wo báyìí bó ṣe ń yàgbẹ́ tí ìgbà máa rùn táwọn ẹ̀dá máa yàgbẹ́ tí ìgbà máa rùn wọ́n jọ máa wúra wọn báyìí nínú sẹ́ẹ̀lì kan kò tó bẹ́ẹ̀ kó bọ́ta kó tó bóun sínú sẹ́ẹ̀lì tó láwọn ọlọ́pàá yẹn wọ́n lẹ́rù gbà wọn pé àwọn ọmọ èyí kọ́tẹ́ yàrá ń ṣe ẹni lọ́jọ́ fẹ́ sí ẹni lọ́jọ́ fẹ́ so ẹja fi sínú sẹ́ẹ̀lì kó bá yẹ kó bí àwọn ọ̀fẹ́ wà lá wọ́n wá ju Jamiu sínú sẹ́ẹ̀lì ẹ̀yàn ọmọlẹ́yìn ẹ̀yàn olórí ibú ọmọ tó yẹ ká wá bẹ̀rẹ̀ máa bẹ Malamu Yusuf Adépọ̀jù wá ronú bẹ̀rẹ̀ máa bẹ Malamu Yusuf Adépọ̀jù ẹ tún wá ń bu petrol sí iná tó yẹ kó jẹ́ ìyìnlẹ̀ máa tún máa ṣe àwọn stupid voices náà ọkọ̀ rẹ̀ tó yẹ ká máa ṣe àwọn voices ká máa bú Malamu Yusuf Adépọ̀jù padà tó yẹ kó rí bẹ́ẹ̀ tó tọ́ nínú kó yẹ ká gbé ìbúmọ̀ ọ̀dẹ̀ ní mo ti fún yín mẹ́tọ́ọ̀dì tẹ́ máa fi bẹ Malamu lánàá ẹni tó bá ń làkàyè ó máa grass yẹ àwa grab kọ grass ó máa ok ẹ̀jẹ̀ ká lọ mẹ́tọ́ọ̀dì ká lọ fi bẹ Malamu bọ́mí ní tún sọ padà expo tẹ́ máa fi bẹ̀ wọ́n mo ti fún yín lákàyè ẹni tó bá làkàyè bá gbé fídíò mi yẹn á lọ fi bẹ̀ wọ́n bóyá wọ́n lè gbọ́ ṣùgbọ́n lórí burúkú ni ẹ wá ń sọ ẹni tí ò ṣẹ̀ ẹ wá ń sọ ọdẹ ní ibi ẹ wá ń twist ọ̀rọ̀ ẹ ń twist ọ̀rọ̀ ẹ kò ṣe Jamiu Adegunwa kan ló wà nù kí lórúkọ ẹ náà àlùmọ́dá sátú wà bí àwọn tó wà ń bẹ tọ́pọ̀ tọ́jọ́ ń ṣe gbogbo ẹ̀ ṣe bọ́ mọ́ ẹ̀kọ́ fáwọn olórí burúkú ara yín ẹ wá wá bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ ẹni tẹ́ wà tí ó dẹ̀ máa gbá kọ́ọ̀lù o mo fẹ́ kí gbogbo ẹ̀yin náà ṣé n tó ṣẹlẹ̀ sí Jamiu yìí tó yẹ kí ó ṣẹlẹ̀ sí ṣáfọ́fà kọ́ni àwọn yẹn máa sọ̀rọ̀ máa gbá kọ́ọ̀lù Jamiu àtẹ̀yìn ọmọ wèrè tẹ́wà lẹ́yìn tẹ́lẹ̀ ẹ̀yin ọ̀tá Jamiu Adegunwa olórí burúkú ara yín tẹ́lẹ̀ ẹ̀yin ní òfò tí ò bá ikú olórí burúkú ló pọ̀ nú ẹ̀yin wèrè yẹn ni ọ̀gá yín wà tí ò da ẹ̀ wá ọ̀gá wa olórí wa fẹ́ǹsì mi ní abẹ́ ìṣeré wọlé bóyá màmá náà ń ṣe ẹ̀ ní pèsè àkíyèsí ó bọ́ta ọ̀rọ̀ pé ó ti ẹ̀ sẹ́ pé obìnrin tóbi bá ṣe kóṣù ó lè kílò ó lè máa gbàwé lọ pé irọ́ náà pa pé má dáhùn kó papọ̀ ó lè máa gbàwé lọ ẹ̀yin àfa tẹ̀tẹ̀ náà nífẹ̀ẹ́ ẹ̀yin ọmọlẹ́yìn ẹ̀tẹ̀ nífẹ̀ẹ́ púpọ̀ ní ẹ̀rọ ní ìsọkúsọ ní sáàsì sọ but ẹ̀ lè sọ wájú ẹ̀ olórí burúkú ni jẹ́ pé olórí burúkú ni ẹ̀ lè sọ fún ó pọ̀ lóríṣiríṣi ànábì Ádámù kì í ṣe ànábì Ọlọ́run olórí burúkú ara yín ẹ̀ lè sọ fún òsítàsù ṣé ń yọ wèrè yàgbé yàwèrè ẹ̀ lè pé ilé yóò da ẹ̀ mẹ́ta sọ wọlé yìí ẹ̀ lè pé ó tún wá sọ débi pé ó gun kọjá ewé kí wọ́n ẹ̀ máa sọ pé gbogbo ẹ̀ tó bá bọ̀ bẹ̀bẹ̀ báyìí ló máa ṣẹlẹ̀ sórí tọ̀hún ẹ̀ lè sọ pé òsítàsù àyẹ̀fẹ́ gbogbo yẹn lẹ́nà gbogbo gbàgbọ́n ẹ̀ máa láìtì náà lè rọ́ǹgì náà ṣáà wà nípa yín dá sọ̀rọ̀ ni kábàbà yín dá sí ọ̀rọ̀ tó sọ yín ti pọ̀jù wà láìwọ̀n bí mi láti sọ̀rọ̀ ẹ̀ bí mo ṣe ní mo burú yìí wà láìwọ̀n bí mi rè kí n sọ̀rọ̀ ẹ̀ jáde pé gbogbo ẹ̀ tó bá bá a dá sí kọ́ báyìí ló máa ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ irọ́ o mo lè sọ pé mi ò ní gbọ́ o kí n gbúra bọ́lá mi ní gbọ́ ó lè possible but kí wọ́n ní gbogbo ẹ̀ tó bá a dá sí àbẹ tó bá bẹ̀bẹ̀ tó bá pọ̀ lọ́rùn kíkọ́ Jamiu mo wá rí ìyá kẹsẹ̀ tì ìyọ́fò olórí burúkú ara Mauritania ẹ bá gbọ́n tó wí ẹ gbọ́n tó wẹ̀rẹ̀ wí ẹ máa pílẹ̀ sí mi bọ̀ ẹ bá gbọ́n tó yá kẹsẹ̀ tì wí ó wá ń tàbá níbàlá ẹ mọ̀ kọ́ máa ń kọ́ script fún yá kẹsẹ̀ tì mi màmá wẹ̀rẹ̀ wọ́n ní màmá wẹ̀rẹ̀ bá a sọ báyìí ọ̀tọ̀ ní tó máa sọ fún fídíò méjì ló ṣe fídíò bọ̀ ẹ̀yẹ́kọ̀ yẹn máa play kejì ẹ̀yẹ́kọ̀ yẹn máa play torí pé ó ti sọ pé wọ́n kọ́ ni lọ́wọ́ ni ó wá pariwo
wọ́n ti kidnap Yusuf Adépọ̀jù o olóògbé ẹgbẹ́ lẹ́nu wèrè. ẹ káàsán o. àti káàsán. ẹ jọ ẹ bàbá wo. ẹ bàbá wo. ẹ bàbá lọ́wọ́ Yusuf Adépọ̀jù. gbogbo ọmọ Nàìjíríà. wọn àwọn DSS kan pé ustaz Jabi wípé wọ́n fẹ́ ṣe mítìnì pẹ̀lú wọn bí wọ́n ṣe lọ nìyẹn o. kọ́lọ̀. Yusuf Adépọ̀jù ó ti plan kalẹ̀ fún tó bá sáré wá kidnap Adépọ̀jù. ẹ gbọ́dọ̀ tó ń jáde lẹ́nu olórí mo ń bọ̀ ó ní Malaika Adépọ̀jù ti plan kalẹ̀ láti lọ kidnap Jabi Adépọ̀jù tó bá jẹ́ pé ìyá kẹsẹ̀ ti mọ consequence ọ̀rọ̀ tó ń sọ jáde yìí pé kidnapping ni tó bá jẹ́ pé ìyá òfò ìyá olórí burúkú onísàbàkà 20 yìí tó bá jẹ́ pé ìyá òṣì yìí ìyá wẹ̀rẹ̀ yìí tó bá jẹ́ pé mọ̀ tún mọ̀ kidnapping ni wà láì ní sọ ní tí Nàìjíríà ní lọ́wọ́ ìkọ́ máa pè yán kidnapper ò ní ṣe oríire ìyá kẹsẹ̀ gbọ́rọ̀ wẹ̀rẹ̀ tó ń wí ò ní kúre. ọgbẹ́ Adépọ̀jù ó ní zone 11 DPO tó wà ní zone 11 lóhùn mọ kankan nípa mọ́tò. ẹ gbọ́dọ̀ DPO wọ́n gbé lọ sí kóòtù wọ́n sáré gbé lọ kóòtù torí àwọn ẹbí rẹ̀ ti ẹ̀ wá kiri bolówó. ẹ wò rí. mítìnì lọ́lọ́run lọ́ọ́ ṣe ni Jabi lọ́ọ́ ṣe àṣemọ́tàn ni bí wọ́n ṣe tán bí Turaji pẹ̀lú gbó bí wọ́n ṣe tán bí Turaji Bọ́lájí DSP yìí náà ló wà nídìí ọ̀rọ̀ yẹn o. ẹ bàbá wọn ti kidnapu Adépọ̀jù wọn ti kidnapu rẹ̀. olórí burúkú yẹn ṣe pé ìyá yìí ti ń tàbá níbàlá ó ní wọ́n ti kidnap Adépọ̀jù o ṣé olórí burúkú yẹn ìyá kẹsẹ̀ ti ṣé kidnapping náà kidnap wọn arrest wọ́n ṣe máa pa arrest ní kidnapping ẹ̀yin tẹ́ gbéṣẹ́ fún ṣe máa ẹ rò pé láti àti pariwo tí ìyá kẹsẹ̀ ti gbà yín pariwo pé Saheed Shittu ni o akaditi ni o kìnnì kan ni o bàbá Tinubu yéé ó ti pariwo ẹ̀ lájọjọ kí ló ṣẹlẹ̀ àwọn tó wà ní fílà wọn máa ta ibẹ̀rẹ̀ pé ìyá yìí bẹ̀rẹ̀ wíyẹn wọn náà fẹ́ ta ibẹ̀rẹ̀ ó ní bẹ̀rẹ̀ ìyá kẹsẹ̀ akérò bàyá wẹ̀rẹ̀ ìyá kẹsẹ̀ ó fọ́ ní ìbàjẹ́ let's listen to what she say anyway má fà gbọ́ báyìí wá ní this woman she's a mad woman o wọ́n arrest wọn láti bóyá láti Ìbàdàn lọ sí Òṣogbo wọn ní kidnapping she's a funny woman that's what she does anyway she's crazy everybody know her she's one of those stupid cunts that live in Germany and she's doing cleaning in the train yeah she's from I don't know ó gba Mauritania ó gba by road gbogbo àwọn wèrè àwọn ti ṣòṣì orí burúkú tó ti ṣe lójú ọ̀nà ó ti kó sínú agbárí ó máa kò lè sọ̀rọ̀ kọ́kọ́ straight orí ìyá kẹsẹ̀ tì orí ẹ̀ ò straight tó bá sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ báyìí ó máa yàrá lọ sí ibòmí ẹ máa gbọ́ lẹ́nu ẹ máa kó ti yà wèrè o mo bọ̀ yẹ́sùn tètè ní sẹ́yìn ẹ sọ̀rọ̀ ẹ máa wọ. Turaji pẹ̀lú gbó bí wọ́n ṣe tán bí Turaji Bọ́lájí DSP yìí náà ló wà nídìí ọ̀rọ̀ yẹn o nígbàdàn ẹ bàbá wọn ti kidnapu Adépọ̀jù wọn ti kidnapu rẹ̀ ìgbàdàn máa gbọ́ wọn ní zone 11 lóṣogbo ló wà. ó láti kidnapu Adépọ̀jù o ṣe kó lè ya ìtì yìí ṣé wọn kidnapu Malaika Adépọ̀jù wèrè ni yàkẹ́sẹ̀ ti ja wèrè lẹgbẹ́sẹ̀ kó lọ bá yín blọ́ọ̀gì tàbí kẹgbẹ́ iṣẹ́ fún wèrè ẹni tó gbéṣẹ́ fún wèrè gan wèrè lòun náà ìyá wèrè máa sọ̀rọ̀ wèrè ẹ lọ. kí ló dé tó jẹ́ zone 11 ni ó máa gbẹ̀yàn ni ó máa fi rọ́gbẹ̀yàn ẹ bàbá o new DPO ní zone 11 bàbá wa Jésù wọn fẹ́ bàṣẹ yín jẹ́ ọlọ́wọ́ ní bàṣẹ yín jẹ́ o bàbá Tinubu ẹ bàbá lọ́wọ́ Yusuf Adépọ̀jù nílò wú Yusuf Adépọ̀jù nílò wú ẹjọ́ kì í sú ẹjọ́ ìṣú ó ti fọ́ dídí ọdún bíi mẹ́wàá ṣẹjọ́ ó ti ṣẹjọ́ ilé ẹjọ́ kọ́ ni àwọn ilé ẹjọ́ sì ti ní kí ustaz Jabi ó máa lọ Abọ́lájí lòun ò ní gbélé o DSP lòun ò ní gbélé bàbá wa IGP ẹ bàbá mi fẹ́ bàṣẹ yín gbogbo ẹ̀yin fi jẹ́bẹ̀ pèrò ṣùgbọ́n bàbá lẹ̀ jẹ́bẹ̀ pèrò gbogbo ẹ̀yin fi jìnnà dé Àmọ̀tẹ́kùn ìlú ẹkùn kí ló kù kí ló máa pa àwọn ẹkùn àwọn kàlẹ́ àdàbìsí ẹ̀ náà OPC scout manowar kí ló pé manowar DSS FBI MI5 ní London MI5 làwọn nílùú tiwa ẹ pé gbogbo fọ́ọ̀sì ilé ayé pé gbogbo fọ́ọ̀sì kọ́kọ́ máa bọ̀ ọkọ̀ jọ o wọ́n ti kidnap o sọ bẹ́ẹ̀ gbogbo ayé bọ̀ wèrè ni ẹ orí ẹ ti burú lọ́rùn ẹ̀. bàbá tó yin Adépọ̀jù níbọn ìyàwó ẹ̀ ló kí gbé kiri ni mo rí ẹjẹ́ kébì náà sáré sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ nípa lọ. wọ́n ti gbé ustaasi o láti bí jọ́ mẹ́ta ṣẹ̀ṣẹ̀ gbọ́ pé zone 11 ló wà DPO mọ kankan níbẹ̀ o DSP Bọ́lájí òun ló sọ mọ́lẹ̀ olówó ní jẹ́ k'Adépọ̀jù ó lọ ẹ bàbá wa àmọ́ tó rà nígbà àmọ́ bóyá ó sì ti báyàwó wọn sùn ní àbọ̀ Yusuf Adépọ̀jù òun ló wà ní olólọ kidnap ẹ̀ láti Ìbàdàn ó gbé wọn láti. ṣe é gbọ́dọ̀ burúkú nìyá yìí tí wọ́n pé gbogbo àwọn tó ń pè wọ́n máa ní kidnap báwo ọlọ́pàá ṣe é gbọ́dọ̀ burúkú nìyá yìí àwọn ọlọ́pàá máa wò pé gbogbo àwọn ọ̀gá ọlọ́pàá tó ń pè ó ní ọ̀gá Dísù bàbá Tinubu Ṣèyí Tinubu Kamsalem lọ́balẹ̀dẹ́ ọ̀gá Isa láti Kamsalem mo bẹ̀ pé gbogbo àwọn ọlọ́pàá púpọ̀ ọ̀gá Isa láti Kamsalem lọ́balẹ̀dẹ́ látúndì gbogbo everybody wọ́n á wò pé ẹni sùúrù ṣé kidnap ni sọ kidnap ni sọ jíyàn gbé ni kí ló ṣẹlẹ̀ gangan ọlọ́pàá rẹ̀ sọ nítorí wọ́n gbé lọ sí kóòtù ni o ló ti pé wọ́n ti kidnap ẹ̀ wèrè ni ìyá yìí ó ti ń ṣe eré ó ti ń ṣe eré yàkẹ́sẹ́ tí wèrè jẹ́jẹ́ wọ́n náà bẹ̀bẹ̀ kí ni ìyá so ìdúná fún ẹ torí ẹ̀ fi yí náà ìyá kẹsẹ́ tí ìyá Germany ìyá kẹsẹ́ tí ara Mauritania ìyá kẹsẹ́ tí oh God ìyá kẹsẹ́ tí ẹ jẹ́ tó bá yín náà bá yá kẹsẹ́ kó fún mi ká dà fún ẹ ẹgbẹ́ tí wèrè wí. wọ́n fi DSS wọ́n fi tán ìwé iná fi tán akẹ́wẹ́ góòlù tí yẹn tètè lọ pẹjọ́ ní sẹ̀ríà kóòtù nílọrin
náà méjèèjì ẹgbà wá gbogbo ẹyẹ yòókè kidnap gbọngàn tí wọ́n sáà dábìnrin náà kidnap ní àbí bẹ̀rẹ̀ wà nípa kidnap àmọ́ ìta fẹ́ mú bẹ́ẹ̀ òun tàbí bala ara àpẹẹrẹ tí o máa fi rí ẹ tó ti ní dementia nìyẹn yẹ́kẹ́sẹ̀tì orí ẹ o yàtọ̀ sí president America ẹ̀yin méjì ẹ̀jọ̀ gbádùn ní olóhùn náà tó bá ó lè délé bàtà kó ní òun ti ní díì pẹ̀lú àwọn ìlànà ìṣe àtijọ́ sẹ́tù dé pé wọ́n fún òun nìkan wọ́n fún kan ó máa ń parọ́ president America parọ́ ó kò tún gbádùn bóyá tó bá lálàá ó máa ń sọ àláì ní reality ó lè jẹ́ pé lójú àlá ló ti lálàá táwọn ìwọ̀n àtàwọn aláàbí wọ́n send gift sí alẹ́ bọ́dà lẹ́ni òun àtàwọn aláàbí ti make deal kílẹ̀ tó mọ́ gbogbo nǹkan ti tò ètò ti tò bọ́ ṣe wà wọ́n fún ìfún pé wọ́n fún òun ní gift àwọn ìwọ̀n àti pé ìbò lẹ́ta ló fi gift ránṣẹ́ sí ẹ bọ́dà ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìbò lẹ́ta ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́dẹ parọ́ àwọn tiẹ̀ tó máa wò pé baba president ẹ gbọ́ báyìí bá mi sọ̀rọ̀ mo bá wọn sọ̀rọ̀ I make a tremendous and òun make a good deal pẹ̀lú wọn it's a lovely deal tóun ní pẹ̀lú wọn a sọ báyìí gbogbo ẹgbẹ́ àwọn láti máa wò pé níbo láti bá sọ̀rọ̀ àwọn bá tó wò pé àwọn ẹ̀rọ bí bá sọ̀rọ̀ lẹ́yìn ni olófin ní kó tó fóun gift àwọn ẹ̀rọ tó wò pé àbá ẹ sọ̀rọ̀ yé parọ́ ó ti ní problem ọpọlọ ni kò yàtọ̀ sí Ìyá Kẹsẹ̀tì kí kọ́kọ́rọ́ làwọn méjèèjì ìkọ́kọ́rọ́ president America pẹ̀lú Ìyá Kẹsẹ̀tì wọ́n jọ ń tàbí wàdà ni wọ́n jọ gbádùn papọ̀ ni wàláì wọ́n jọ gbádùn ni àwọn Ìyá Kẹsẹ̀tì tanú ọlọ́pàá múnú àwọn méjèèjì jà gbọ̀nà yà sọ̀rọ̀. bàbá Adépọ̀jù nílò bú Adépọ̀jù wákàtí wọ́n ti kidnapu láti já mi wẹ̀ bàbá ojoojúmọ́ ní kí. ní sùúrù ojoojúmọ́ ló kidnapu ẹ̀ tí wọ́n ṣe gbọ́rọ̀ ẹgbẹ́ tó yára ẹ̀rọ yìí ó ní wọ́n ti kidnapu akaditi ṣé akadipu ni àbí akaditi gbogbo ṣé kò lè pé p ni Ìyá Kẹsẹ̀tì ṣé o mọ p pè ní akadipu ó yàtọ̀ sí akaditi ṣé akaditi ló ń jẹ́ ní àbí akadipu ìyófò akaditi akaditi ó ti kidnapu tó ń bọ̀ jágbó ẹ̀ tó ń wí jẹ́ sùnmọ́ ìdẹ akaditi. wọ́n ti kidnapu láti já mi wẹ̀ bàbá ojoojúmọ́ ní kidnapu ó tún fẹ́ wọnú tàwọn oníṣẹ̀ríà ó fẹ́ bá wọn oníṣẹ̀ríà mú yan ni ó wá fẹ́ fi Adépọ̀jù kẹ́wọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni àní gbà fún bàbá wọ́n ti kidnapu Adépọ̀jù o wọ́n ti kidnapu ṣe. orí ìyá yìí ti burú pàtàkì orí ẹ̀ ti ń yí ìyófò Ìyá Kẹsẹ̀tì sọ pé o bá ṣe fídíò 1000 lẹ́mi lórí èmi bẹ́ẹ̀ mi sọ yìí àwọ̀ tàwa yìí ó yí tán ni o lè kò sí tó lè ṣe fẹ́ mi kò ní tòmọ̀ sẹ́mi òyìn 20 wà bá ṣe fídíò fẹ́ mi àmà fi rẹ́rìn ní pé báyìí program tí mo ṣe tó lè pé íńtánẹ́ẹ̀tì kìíní yìí mo ń lò Ìyá Kẹsẹ̀tì yìí yàwó lè gbọ́ o akaditi àwọn ọmọ ọbẹ̀ akaditi náà jẹ́ ní abakaditi tó gbogbo ẹ̀sìn dàrú papọ̀ ìyófò wọ́n yìnbọn abẹ́ tó sọ pé kò mí yọ mo yìnbọn abẹ́ mo bọ̀ báyìí ẹ bá wa ṣí àkókò àbẹ̀tòrí Ọlọ́run ìbúrọ̀dá tiwa sísá tiwa ẹ bá wa ṣí àdáadáa ẹ yára ẹ máa gbọ́dọ̀ tó sọ̀rọ̀ péré. láti Jamiu Adépọ̀jù ti kidnapu láti Jamiu ẹ gbọ́dọ̀ bàbá Adépọ̀jù nílò bú. ariwo tó ń palájọ ló ti máa ń fẹ́ fún tọ́ba tí ní kò pariwo ẹ gbà wá o bàbá Tinubu kíní kan tó máa ń pariwo lájọjọ ìkíra ariwo yẹn dà táná múrí. àwọn ọmọ mọ̀ pé wèrè ni ẹ́ àwọn ẹni tó ń pè wọ́n mọ̀ pé wèrè ni ẹ́ Ìyá Kẹsẹ̀tì kí ló ṣe àbórí ẹ̀ ti dàrú ṣáà wà ní ẹni tó máa jí sọ̀rọ̀ ẹ̀ lórí ẹ̀ dàrú ni Ìyá Kẹsẹ̀tì nígbà ìyá àgbàlagbà ni eléyìí ó ṣe ìyá àgbàlagbà òṣì ló sọ ní ló jẹ́ kó gbó òṣì ló jẹ́ kí ìyá wèrè yìí gbó yóò fò wèrè yóò lórí burúkú yìí òṣì ló bá tẹ̀ jẹ́ ó rìn láti Nàìjíríà títí dé Germany ni nígbà tó dé ọkọ̀ rìn káàkiri sí Morocco sí Spain ló bá lọ títí táyé ti bàjẹ́ ó ti kọ́kọ́ sórí burúkú olórí burúkú Ìyá Kẹsẹ̀tì ìyá wèrè àwọn èèyàn kan wà ní Sango ìyá wèrè yìí tí Ìyá Kẹsẹ̀tì ìlú jìbìtì àjọ ló máa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní Sango ìyókò tó sọ̀rọ̀ yìí ó máa ń gbà àjọ ni ó wá gbé owó àjọ wọn sá lọ òun ló fi sá lọ sí Libya bọ́ọ̀tà kò sí bókò ṣẹlẹ̀ Ìyá Kẹsẹ̀tì bọ́ọ̀tà kò búra tó bá parọ́ káyé bàjẹ́ wá búra ẹ̀ o tó bẹ́ẹ̀ ọ̀ bí ẹ̀rí mo máa ṣe fídíò fún mi tó o bá wá búra ẹ̀ àtúbọ̀tọ̀ ọ̀rìn dá pé o ò gbàjọ rí o ò rẹ̀ gbé owó àjọ wọn sá lọ rí irú wọ ìpariwo ìwọ jẹ́ kọ́kọ́ dé Nàìjíríà kọ́lọ́pàá mú ẹ pé ara yìí dákọ̀ bá Nàìjíríà jẹ́ rè olórí búre kọ́lọ́pàá kọ́kọ́ gbé ẹ̀dùn sẹ́wọ̀n pé olórí burúkú wá bí òní ṣe rírì. akadìtì wo gẹ́ sọ̀rọ̀ ẹgbọ́rọ̀. wọ́n ti kidnapu láti Jamiu ẹ̀ bàbá ojoojúmọ́ ní kidnapu ó tún wá fẹ́ fi ti Ustaz Jamiu kẹ́wọ́ láti lè máa fi gbẹ̀yàn ní fún nípa ṣẹ̀ríà ẹni oníṣẹ̀ṣẹ̀ máa múra lẹ̀ Bọ́lájí ní sọ 11 DSP òun ló bá ṣiṣẹ́ gbogbo ilé ẹjọ́ tí wọ́n gbé Ustaz Jamiu lọ́wọ́láwò ní ṣẹjọ́ lórí ẹjọ́ ìṣẹ́jọ́ bẹ́ẹ̀ Bọ́lájí lọ́wọ́ ní sọ Ustaz Jamiu lẹ́ o kọ́kọ́ pamọ́ bẹ́ẹ̀ bàbá ní sùúrù ariwo oníkọ̀ onítùmọ̀ wéré mo kàn fi ẹ́ panu ni olórí burúkú ó ní Bọ́lájí sọ pé òun ò ní sọ Ustaz Jamiu lẹ̀ pé gbogbo ilé ẹjọ́ tó gbé lọ́sọ̀ pé àwọn ò ní ṣe jẹ́ wá analyse ẹ̀ fún gbogbo ẹ̀yìn yàn nítorí olórí burúkú sí lọ́tọ̀ ń pa fún yín on the 22 ní kéèsì Jamiu on the 22 oṣù táwa yìí òun ní kéèsì ẹ̀ ní next week Monday òun ní kéèsì ẹ̀ gọ́gọ́gọ́gọ́ nígbà àwọn pọ́n ti ní kọ́ lọ mú wá wọ́n wá gbà tó wá rí mú tó ní 22 yẹn ò tí ì pé tó fi rí mú ilé ẹjọ́ dẹ̀ gbọ́dọ̀ tọ́jú ẹ̀ sọ́dọ̀ títí tọ́jọ́ yẹn máa fi pé náà fi gbé lọ sí ìtọ́ gbé lọ lánàá pé àwọn ọlọ́pàá tó pa àwọn olè ó di ẹ̀ sọ́dọ̀ àwọn àfi tó bá pé ilé ẹjọ́ ló pa mí ti àwọn pé káwọn dìímú sọ́wọ́ náà wá gbé lọ sí kóòtù lánàá
nígbà tó wá gbé lọ síbẹ̀ àwọn ẹwà náà wò ẹni tó wá wà lórí sí ti ẹ pé no kọ́nísù sí dọ̀la kọ́ gbé lọ sí magistrate court ìyẹn làwọn fi lọ́n jubilẹ̀ wọ́n ti release ẹ pé kó máa lọ́lé irọ́ àlè fi ẹlẹ́sẹ̀ ìwé tó wà lọ́wọ́ wá tó ká mú ẹlẹ́nisẹ́ nígbà tó wá gbé lọ sí magistrate court lẹ́nìí magistrate wa wo ẹkìní yẹn ó wò pé gbogbo ọ̀nà tó dáre federal court ní kọ́ mu wá irọ́ o eléyìí bó ṣe wà yẹn máa gbé lọ sí custody yẹn lọ dìímú sílẹ̀ gbáhùn àìráìsì ẹ dìímú lẹ̀ sí 2022 ọlọ́pàá bí ọlọ́pàá náà dá nàìjíríà tó lè release Jamiu wọn ti bí ọlọ́pàá náà rí ní gbogbo nàìjíríà tó lè release Jamiu Adegunwa ilé ẹjọ́ ló dé mọ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ fílẹ̀ títí di ọdún 22 pé ẹ bá mi dé mọ́lẹ̀ kóòtù lórí kóòtù magistrate tó dé mọ́lẹ̀ gan ó dé mọ́lẹ̀ fún federal high court ní o federal high court ló ní ìdí ẹ o federal magistrate kọ́ ló ní ìdí Jamiu wo ní magistrate court ní àbí ẹgbàá mi èmi lọ sí sọ ìbomú sí ìkọ́kọ́ àti jẹ́wọ́n magistrate court kọ́ ló ní ìdí Jamiu federal high court ló ní ìdí àwọn wá bá wọn dì í mú sílẹ̀ pẹ́ bá wọn múlẹ̀ n tó ṣẹlẹ̀ gbọ́ngbọ́n nìyẹn àwọn magistrate court yẹn ló wá di Jamiu mú sílẹ̀ fún federal high court tó bá dijọ́ Monday máa gbọ́dọ̀ federal high court bẹ̀rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wá ní ìwọ ọ̀tá tí ń pè láti jọjọ́ yìí tó wà báyìí tó sá lọ pẹ̀lú ọmọ ẹ̀ náà ṣe máa wò pé ókè o máa lọlé láyọ̀ àtàlàáfíà láṣẹ lábẹ́ alága wa máa lọlé wọ́n ló ti wá bẹ̀rẹ̀ láti 14 days ló ti lò 13 days gbogbo tó ta ọmọlúwàbí yẹn wọ́n ṣé wọ́n kọ́ ló máa jẹjẹ ní bẹ́ẹ̀ ni sá o lè mọ́ lè jẹ bẹ́ẹ̀ ni lájọ tó wà wà prison tó wà fún alájáde mo ní kàn dé tó gbé àyàn gbé ajádùn wọn fún mi ok o ti wà sẹ́ẹ̀ lájọ jẹ tó wà wọ prison mo wọ prison sẹ́ẹ̀lì mo wọ sá sẹ́ẹ̀lì sáyẹ̀lọ 2 weeks bẹ́ẹ̀ náà lọ́nà 2 weeks kò fi fíìlì ìjọpọ̀ ìpínlẹ̀ sáyẹ̀lọ sáyẹ̀lọ tó bá lọ wà jẹ́ padà tó gbọ́ sáyẹ̀lọ ayẹ̀tẹ̀ má jẹ́ orí bẹ́ẹ̀ sà kí ló ṣe fàbalẹ̀ wọ́n tó lo 2 weeks bẹ́ẹ̀ tí kò kò ṣe ibi bayẹ open floor ni atẹ́gùn afẹ́sẹ̀ gbogbo wà á rí ọba good atmosphere atẹ́gùn afẹ́sẹ̀ ẹni tó lọ náà sáyẹ̀lọ lọ 2 weeks kó sáyẹ̀lọ kó dé wà á lọ wà á dé ńbẹ̀ wọ́n tó fáyìn àwọn òtọ́ lọ ẹ̀ fún ẹ̀ ìwọ ló fọwọ́ rẹ ló fi fàjọgbọ̀n fúnra ẹ̀ kò sẹ́ni tó ní problem pẹ̀lú ẹ̀ Jamiu ìwọ ló fìtínú ààrẹ mo ní ẹjọ mo ń bẹ gbogbo ẹyẹ tó ẹ bẹ pé ẹ bá mi wá kẹsì nọ́mbà yà kẹsẹtì mo fẹ́ pé ìwọ bàbá Ibrahim ìbọn bá bẹ o nọ́mbà wọn jẹ ìlọwọ fún ẹ lọ́wọ́ mo ní jẹmọsẹ lẹsẹ títí tó gbé ojú ẹsẹ mo ẹ gbogbo ẹ bá dá sí èmi ni wọn sọkò Saheed Shittu àwọn tó mọ dáadáa sọ pé ààrẹ òyà táwọn sọ pé ààrẹ òyà mímì àti àbúrò bàbá yẹ dàrú èmi sì kì ó ní ẹmọ Saheed Shittu ààrẹ òyà bó ṣe wà yẹn èmi lára ọmọ lẹ́yìn Jamiu ni o olórí burúkú ìyá kẹsẹtì ìwọ kó sì sẹgbẹ jẹ ń gbé kinní yìí agadidi olórí ibú ọmọ Kosi ẹ wọ báyìí ẹgbọn tó lórí burúkú sọ pa mi jẹjẹ mi mo dúró mi ò dọdọ ẹ náà mi mọ yẹri olórí burúkú ló sọ bẹ́ẹ̀ o olórí burúkú ẹ máa play voice yẹ gbogbo ẹbọdì máa gbọ́n tó wí ẹ wá gbọ́n tó lórí burúkú yìí ó náà Saheed Shittu yá dasún pé wọ́n bọ̀ ó dájú pé ìwọ bọ̀bọ̀ Ibrahim ó dá mi lójú pé ó wà nínú àwọn ẹni tó lọ ṣe fọ́tò mi àti wọn àpúfẹ́ o kò rí bẹ́ẹ̀ tó kó fi dárúkọ mi tó fi lè dárúkọ mi o lè escape gbọ́fẹ̀rẹ̀ gbọ́n tó wí. a ṣe ju fọ́tò ẹ o fọ́tò ẹ kò. Oh God. ìyàwó àfọmọ ẹ kó wà lọ́mi. èmi kọ́ ló bá wí yẹn èmi kọ́ ló bá wí èmi kọ́ ló bá wí o. a ṣe ju fọ́tò tó olórí gbogbo ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ẹ fà wọlé láti gbé Jamiu lọ sí ilé sàbẹ̀tọ̀ náà ní rárá tẹ́. gbàtí wà wọlé ẹ wọ tẹ́lẹ̀ ó ní wọ́n ń tẹ̀ láti gbé Jamiu Adegunwa lọ sí Iléṣà prison Ọlọ́run ní rárá sẹ́ gbàtí wà lọ Iléṣà prison níbo ló wà ọmọ ọ̀dẹ̀ níbo wá ní Jamiu wà gbàtí ò lọ Iléṣà prison ṣẹ́gbẹ̀yà méjì ló wà tó ń ṣe kéré wà ọ̀dẹ̀ èèyàn wà nínú sẹ́ẹ̀lì ó ní wọ́n gbìyànjú àti gbé lọ sí Iléṣà prison ṣé inú sẹ́ẹ̀lì tó wà nílé ẹ̀ ni wèrè ni ẹ. ayélujára rí ẹjọ́ sá. àríyá ṣẹ́gbọ́n ẹ wà àwọn olórí burúkú tí ẹ kọ́ máa bẹ̀bẹ̀ wọ́n tún bu petrol sí iná ẹ̀yin olórí burúkú ọmọ òfò ẹ wò wèrè. àgbẹ̀ àkàtẹ́kẹsì. èmi máa sọ kíndé kan bí ìṣòwò bá mọ ọgbẹ́ káfíńkì orí àwọn tí ó ṣe yóò kún lẹ́nu yóò dàgbà yóò jẹ ọmọ bẹ́ẹ̀ tó bá mọ owó tó mẹsẹ̀ lórí káfíńkì má ṣe káfíńkì tán lọ́ndún símù láti lọ fi orúkọ ìyàrá kíkà símù. ẹ wò lọ ṣebí káfíńkì ti confirm pé òun lòún ṣe é bẹ́ẹ̀ òun lòún ṣe gbogbo àwọn kan yìí pé òun gbọ́ngàn fẹ́ fáwọn àwọn pípò yìí ni àwọn olórí burúkú lélẹ́yìn ṣé lè ya àwọn èèyàn yíya wèrè ni káfíńkì tó ń lọ̀rọ̀ gan sọ pé òun fẹ́ lu jìbìtì ẹ̀yin náà sọ pé náà òun jọ fẹ́ lu ni ó ní òun fẹ́ lu àwọn gan àwọn yẹn jìbìtì gan ni torí pé fẹ́ lu àwọn yẹn jìbìtì àwọn yẹn ṣe lọ mú náà ṣe gbé lọ sí kíní ẹ̀yin náà tún twist ẹ̀ gbọ́dọ̀ burúkú ẹ̀ má gbọ́dọ̀. mo bọ kí ló sọ ibẹ̀ náà ẹ jẹ́ àjẹsọ mẹ́yìn. bẹ́ẹ̀ni àmì. èmi
mi máa ń fún ẹni fún tó pọ̀ fáwọn ìyá tó mọ̀ ọmọ ẹgbẹ́ Saheed Shittu ò gbádùn ó rẹ Saheed Shittu bẹ́ẹ̀ agídí wàá ká agídí bo níbi fáwọn ìbò ni Saheed Shittu ò gbádùn ara ẹ lọ fún gẹ̀gẹ́ lẹ́ni wọ́kùn Saheed Shittu ò ṣe ni. ẹ gbà mí o. ọ̀gá sọ pé tálẹ̀ bá mú ẹran lọ́mọ sálẹ̀ pé tọ́lọ́ máa ṣe ká máa mú ẹran lọ́mọ bíkùn bàbá ọ̀gá rẹ̀ náà ṣe rí lọ́dún yẹn nìyẹn. ẹ lọ fún gẹ̀gẹ́ lẹ́ni jáde gbogbo tó máa pariwo lórí pariwo ẹ tó máa ti tẹ̀sí ní fọ́tò yẹn àwọn yóò tọrọ jùmọ̀ ìgbé. wà á lọ jùmọ̀ mi ẹ wo wèrè ẹgbọ́n tí wèrè yìí wí ó ní Saheed Shittu irú àìsàn tó ń ṣe ló máa ṣe màláìsù àdàbí tó bá wọn mọ pàkà tẹkẹsì ok èmi ò láìsàn tó ń ṣe mí ó ní ẹwọ́kùn tèmi ẹwọ́kùn mi ẹwọ́ ẹgbà mi gbogbo Nàìjíríà yẹ kó gbé fọ́tò ẹ̀kọ́ nù yẹ gbé fọ́tò ẹ̀kọ́ mẹ́ mo fẹ́ gbé fọ́tò ẹ̀kọ́ mi báyìí náà gbogbo ọmọ Nàìjíríà ẹgbà mi ṣé mo sì kì báyìí ó ní ẹwọ́kùn ikùn dà ṣé ẹ bá ní pèyàn níkùn ikùn tó bára mu mo sọra àbọ̀lẹ́ dúpọ̀ àwọn eléyìí ni ó ní irú àìsàn tó ń ṣe mí ṣe màá sì kì ẹ tó sì kì á máa ṣe mí ṣe ẹnẹ́tì tó wà lára mi Ọlọ́run já sóríire èmi ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́dọ̀ àwọn ìyàwó mi èmi tí mo yẹ tó bímọ ọkùnrin mo yẹ tó bímọ ọkùnrin Khalid ló ń jẹ Khalid mo yẹ bímọ ẹnẹ́tì tó gbà bẹ ẹnẹ́tì kì sókù díẹ̀ ọ̀gbọ̀n dé mo yẹ bímọ ọkùnrin làǹtìláǹtì olómi láìsàn lára tí mo ń ṣe lọ́dọ̀ já sóríire ó ní pé ẹgbẹ́ kò lè ṣe kò nẹ́nẹ́tì mọ̀ kò lágbára mọ́ jẹ̀ǹjà ìtọ́ mi ò ráyè òṣì mi ò rí ayé òṣì tó bá àwọn bàbá yín tó bá àwọn àfáà yín èmi ò ráyè òṣì mo bísí pẹ̀lú bísíǹsì mi ọgbọ́n mo bísí pẹ̀lú bísíǹsì mi ni tó o bá rí mi gbòòrò mo bísí pẹ̀lú bísíǹsì mi ò ráyè òṣì gbogbo ẹjọ́ ẹgbẹ́ yìí mi ò ráyè ẹ̀ mọ́ ẹ̀yin láyé ti bàjẹ́ àti tó àṣírí jálàbì gbogbo èèyàn ti rí pé olórí burúkú lẹni tó ń àfáà orí jálàbì olórí burúkú lẹni tó ń ṣe wọ́n ti rí pé ẹni òfò lẹni tó tún lọ ń bá wọn èèyàn kò lè torí olórí rẹ láyé kó lọ bá fà pé afẹ́ jọ ọjà mi ò ta ẹ̀ṣọ́ ṣe àwúrẹ́ fún mi olórí burúkú lẹni tó bá lọ bá fà ẹni òfò lẹni tó lọ ń bá wọn tó ti gbọ́n ta wí tó yé ó rí gbogbo ó rí pé iṣẹ́ yẹn já gidi gan ni gbogbo àwọn oníjàlábì ayé gbogbo wọn bàjẹ́ sọ́wọ́ kan náà ni ìgbà tó wá sún wọn wọn kó bọ́ta pẹ́ wọ́ aláwọ̀ làwọn ohun tó sọ́wọ́ dáláwọ̀ nìyẹn wọ́n sápamọ́ sínú ìsìlámù ni àwọn olórí burúkú yìí sápamọ́ sínú ìsìlámù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfọ àná pera wọn ìgbà tá ṣẹlẹ̀ mẹ́ta tá fílìtì wọn gbogbo wọn sájáde àwọn ṣe mùsùlùmí aláwọ̀ làwọn ń tó bí nìyẹn ẹ̀yin lẹ́yìn olówó wisdom yìí ṣe gbogbo wọn parapọ̀ mọ́ ìsìlámù tá àtàwọn mọ̀ àdẹ́lẹ́gbọ̀n mọ̀ sáfà àárín wọn ṣọ́fù jáde nísìnyí gbogbo tí wọ́n jáde àti tẹ́lẹ̀gbọ̀n mọ̀ báyìí láàrin yín àwọn tó gọ wọ́n yìí gọ tó yìí lọ àwọn àfáà tó yìí lọ lédi náà wà fáà yìí aflit wọn bẹ ìdá ìfẹ́ bàjẹ́ síbẹ̀ ìdíbẹ̀ sọ ibùkún bẹ wà lẹ́ Saheed Shittu kíní kan ayé bàbá yà yín ti ẹyin tó rí yín ti bú lọ́rùn yín tí mi bí sí pẹ̀lú bí sí ẹ̀ tí mi pawó mo gbá bó ṣe máa da láìfù tèmi àmọ́ gbọ́n tó ń gbọ́ bó ṣe ń lọ́ngbòrò tí mo gbá bó ṣe máa da bó ṣe máa lọ́wọ́ mi ò wá rí ẹrù títí ẹni máa wá gbé sórí tèmi máa máa bẹ̀rẹ̀ sáré kiri pé lágbájá o yé kámẹ́dúró ìyẹn ni títí ẹni máa wá ríro mi tí mo bí sí pẹ̀lú láìfù mi ṣé mo ráàyè èmi tí mo bí sí ṣé bá tàbí jáde bó ṣe máa dá ni mo bá kiri eré bó ṣe máa dá òun ni mo ń sá mi ò sáré mi ju eré bó ṣe máa dá lọ ẹjọ́ tiẹ̀ ni máa wá gbé sórí ṣẹ́jọ́ tiẹ̀ ni bí mo ṣe tó yìí wá ìsìn gbogbo shit sẹ́yìn ṣe ẹ lọ náà ẹ̀yin wèrè tẹ́ ń bú mi mélòó kí ló ò ní responsibility kankan tó ń face ẹ̀yin olórí burúkú tẹ́ pé òṣì ni gbogbo yín ṣe kiri mélòó ṣọ́dà fún ẹ àbúdá fáwọn ẹbí ẹni irú ìwọ ìwà ń pè mí wà ní ráìsàn tó bú bàbá yẹ orí yín ti dàrú àwọn fọ́ìsì mi yìí kù bọ́ mi fẹ́ pílẹ̀ tó gbọ́n ti bú mọ́lá tó ń ṣe pé but n tí mọ́lá máa ṣe fún yín tọ́mọ yìí fún yín má wọlé torí gbogbo ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ wà láì tà láì èmi kan dẹ̀ máa dó ti mọ́lá pé àfi tí Jamiu Adegunwa àgọ́gọ́ bá fẹ́ mú ẹ̀bùn lẹ̀ báyìí ìgbàgbà wọ́n tó filẹ̀ torí ẹ̀yin ọmọ wẹ̀rẹ̀ ẹ̀yin kan pẹ̀tró sí ọ̀rọ̀ tí ó dàrú pé Jamiu àbá kí ló ṣe ẹ̀yàn ọmọ yìí náà mo fẹ́ fàyàn láàyè tó náà wọn fẹ́ pé àwọn àti sẹ́mẹ́sẹ̀ síbi láti kọ pé àwọn fẹ́ kọ́ sórí program olórí ọ̀rọ̀ yìí mo lè fẹ́ fún yín ní àyè kẹ́pẹ́ wọlé nọ́mbà yìí ẹ pè lórí WhatsApp nọ́mbà tí mo fi sí ojú tó a máa sọ lójú screen papọ̀ yìí ẹ pè lórí WhatsApp ń bẹ fún ẹ̀yin tí a bá fẹ́ pè wọlé ẹ pè sórí WhatsApp orí yìí ti dàrú kìnnì kan ṣe bẹ́ẹ̀ yàn àwọn àfáà yín púpọ̀ nu wọn ló lé àwọn olórin mo gbọ́ ní olórin kan ó lóun kó ní Ìsìlámù olórin tó bá kó ní Ìsìlámù ó fẹ́ ṣe fẹ́nu ni ó ń wá ó ń wẹ́ tó máa sọpọ́tì òun ẹ tó máa sọpọ́tì iṣẹ́ orin tó ń ṣe ni ó rò pé Ìsìlámù gbà bẹ́ẹ̀ ni àwọn ara wọn tó mọ̀ pé òṣì làwọn ń ṣe pẹ̀lú orin àwọn ara wọn tó mọ̀ pé òṣì làwọn ń ṣe pẹ̀lú orin àwọn tó mọ̀ nù wọn bọ́ wọn fi kò gbé lọ pé wo inú ọ̀làgọ̀ fún rọ̀ yìí wọ́n wá way out wọ́n ní kan agbowó oríta kan náà sọ bẹ́ẹ̀ mi ìfẹ́ dárúkọ bẹ́ẹ̀ wọ́n ní yẹn náà sọ pé òun ṣe Ìsìlámù nígbà tó ṣe Ìsìlámù ṣáà rí ẹ tẹ́tẹ̀lẹ̀ àbí àwa tó ṣe fún nígbà tó gba ìwà agbowó oríta yẹn ni o tó ní òun ṣe Ìsìlámù ṣáà tiẹ̀ ṣé ó wá kọ̀ sáyìn àwọn akọ̀dọ̀ ṣe Ìsìlámù ẹ̀ ó pẹ́ tó bá lọ ṣe Ìsìlámù ṣe àwọn ọ̀gá ẹ̀
sáwọn sọ fáwọn Islam ìwà bí oríta yẹn sáwọn kẹsàn fáwọn àwọn Islam owó mọ tó ń ṣe ní nàá wọ bẹ́ẹ̀ wàláì oògùn tó bá gbọ́n tó bá gbọ́n nílà káyì lórí tó jókòó dáadáa tó jókòó tó farabalẹ̀ sọ́ọ̀dì tí ó ṣàwọn tó pé púpọ̀ nù yín àwọn àfáà àtẹ̀súnmọ́ àwọn wèrè àfáà àtọ́kùnrin àwọn bàtọ́ babaláwo àfáà ni wọ́n gbogbo àwọn àtẹ̀súnmọ́ nìyẹn súnmọ́ àfáà lẹ́yìn kẹlẹ́ súnmọ́ àfáà oníbàárà àtàwọn babaláwo àfáà àwọn àtẹ̀súnmọ́ nìyẹn ìwọ ṣé wọn gbọ́ wá sí àwọn Dr. Sheikh wa mẹ́rẹ̀lẹ́yà ṣé wá sí àwọn tó ń gbọ́ nìyẹn ṣé wá sí àwọn Professor Laro ló gbọ́ ṣé wá sí àwọn àfáà onísúnmọ́ ló gbọ́ ìwọ agbówó níta yẹn ni o ìwọ agbówó níta lọ́sọ̀dì ṣé wá sí àwọn tó ń gbọ́ nìyẹn wá sí àwọn àfáà onísúnmọ́ ló gbọ́ o lè gbọ́ wá sí wọn tó yí ẹ dáadáa kó wá sọ pé o ṣe Islam mọ́ o understand tó ń pè ní Islam wá sí àwọn àfáà oníbàárà àwọn tó fẹ́ gbà fíṣẹ̀ mílì láì àwọn àfáà ọlọ́ṣẹ́ tó ń sọṣẹ́ fáwọn èèyàn àwọn tó ń gbọ́ nìyẹn n tó fà nìyẹn ló fi dá Islam mọ́ ìwọ bò ní kàn ṣe tó pé o dìfó ti máìdì ẹ o dìfó ti ara ẹ kó fẹ́ understand Ọlọ́run dà o wá full débi pé o full o ponú débi pé kò sí pé free thinker ní pé o tẹ̀ support anything o pí ẹ̀ jù kó lọ́ṣẹ́ bọ́ lọ o nílà káyọ̀ lórí o gbọ́n o ìwọ gbogbo oríta ẹ̀ o gbọ́ bàjẹ́ ní ìrẹ́ tó gòtò ẹ̀ o wá sáwọn ẹlẹ́bọ tó ń tako sóríta tó ń tako sẹ́sù lórí ló bẹ̀rẹ̀ support o dẹ̀ white o dẹ̀ ronú wọn lọ́rùn mi là láì tí ẹ̀ gbọ́ o àbẹ̀ oríta wọn lọ́rùn mi là ó bẹ̀ láti sọmọ ó wá bu ẹ̀pẹ̀ sọ́wọ́ ó bu ẹ̀pẹ̀ dání àtàgbàdo àtẹ̀dìyẹ ó ń bá ṣẹ́ nìbò látọ̀run ó wá mú iyẹ̀pẹ̀ yẹn ó wá da sílẹ̀ ó wá da àgbàdo síbẹ̀ sínú omi ni ó wá ju ẹ̀dìyẹ sílẹ̀ ẹ̀dìyẹ ló wá ń tọ́ ilẹ̀ ló wá fẹsẹ̀ tọ́lẹ̀ sọ́gbọ́n àbọ̀ oríta wọn láì tí ẹ̀kọ́ máa gbọ́ mi ó wá ń fẹsẹ̀ tọ́lẹ̀ ẹ̀dìyẹ wá ń fẹsẹ̀ tọ́lẹ̀ látẹ̀kọ́ ó tọ̀ dé Canada láti Canada Australia dé Germany àbọ̀ oríta ìwọ òronú sí tó ń wí òronú sí ẹ̀dìyẹ wá ń fẹsẹ̀ tọ́lẹ̀ kiri káàkiri gbogbo ayé ṣé àwọn tí wọ́n fúùlù tó fẹ́ tẹ̀lé nìyẹn ogun o gbọ́ sórí ẹ̀rí sọ́mọ̀ kó máa ń jalè ni àwọn ẹni táwọn ń pè é sí kó máa bọ̀ lọ́dọ̀ wọn nìyẹn kó máa bọ̀ ogun ó máa ń jalè ó máa lọ ń jí ìkùn ní ìkànnì ó jalè débi pé ó mu tí yóò débi pé ó kì màmá ẹ̀ mọ́lẹ̀ ó bá màmá ẹ̀ sùn màmá tó bí lọ́gbọ́ sórí ẹ̀ dáadáa ogun ni mo sọ ogun láì tí ẹ ìwọ ọba gbówó níta ẹ ó wá bá màmá ẹ̀ sùn ó bá màmá tó bí ó bá sùn ó ti ṣáyó nígbà tó ṣáyó màmá yìí wọ́n sọ pé kí ló ṣẹlẹ̀ sí ẹgbẹ́ tí ó ṣe dì ó mọ̀ pé tí ọba láì pàtàkì máa mú kan tó bá bẹ́ kó ká kó lójú ẹ̀ ó ti ṣáyó látàlẹ́ ó fẹ́ wọlé ló bá bàbá ẹgbẹ́ orí wọlé ó fún màmá láti bá ọkùnrin mẹ́wọlé ó bá sùn nígbà tó bá sùn tán ilẹ̀ wa mọ́ kàkà kí ojú ẹ̀ tákò bí ọtí yẹn tó lọ gbé okùn ètò mú ní ẹ̀ bóyá tó mú tí sílẹ̀ tó mẹ́wọlé tó bá sùn bèrè how many times ògùn báyà tó bí ló bá sùn sáwọn tó bá kọ tẹ̀lé nìyẹn oògùn ó ṣe kí ni oògùn àti wọ́n lórí yẹn ṣe àwọn ẹ̀mẹ́sì bàbá àwọn kìnnì kan àwọn ẹni tó da fún ayé táyé wọn da wọ́n rí sí pẹ̀lú Ìsìlámù kò ń ṣe Ìsìlámù àwọn babaláwo àfáà kò ń ṣe Ìsìlámù àwọn ẹlẹ́bọ àwọn afẹ́ ẹlẹ́bọ kò ń ṣe Ìsìlámù yẹn original Ìsìlámù original àwọn afẹ́ o ntó fà ní o original ló fà àwọn afá tó ń tẹ̀lé àwọn afá tó ń dákọ̀ mọ́ ẹ pa àwọn afá wà pé kọ́mẹ́dì náà máa ṣe fún yín wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀tọ́ owó lọ́wọ́ yín ni wọn ọ̀rẹ́ ni èèyàn tó bá sọ̀rọ̀ fún yín pé owó pátẹ́ ń gbà gan àràmù ni èèyàn kan ò ní gbà kó wà lìjọ náà ó gbọ́rí owó pátẹ́ gbà kò sẹ́ tó máa gbà tó wà lìjọ náà ó gbọ́rí owó pa ni àbọ̀mọ̀ owó pa lè gbà kò sẹ́ tó máa gbowó níta tó máa wà lìjọ náà mo sọ bẹ́ẹ̀ lọ́kọ̀ fáwọn èwò àbọ̀mọ̀ báyà àràmù ni àbúrò báwa ni tó bá tọrọ lọ́wọ́ yín bá fún wa lówó bá ebi pa mí o ẹjọ́ ẹ má yẹn wá sọ́dọ̀ ẹ̀ tó bá tọrọ yín Muhammadu Jara èmi tọrọ lọ́wọ́ yín wíwọ̀n ẹ̀kọ́ àbíta ìrọ̀wọ́ra irọ́ o ọlọ́run dáná kiri owó pa agbowó pa àràmù ni àwọn afáyọ̀ ò ní sọ fún yín àwọn fẹ́ tọrọ lọ́wọ́ yín ni wọ́n fẹ́ tọrọ lọ́wọ́ ẹ̀ gbogbo yín kẹwàá ń bẹ̀ kọ́ tọrọ lọ́wọ́ yín kọ́ ṣe wọ́n kọ́ parọ́ kọ́ máa dáwọ́ ká kọ́ máa tọrọ owó irú àwọn afáàtì láìkì nìyẹn ẹ̀ lè láìkì àwọn afáàtì máa sòrodo ìwọ ló máa gbọ́ wá sí àwọn ṣéèkì máa lẹ́yà àwọn Professor Alaro gbogbo àwọn afọ onísùnà pátá lọ́gbọ́ wá sí wọn o tó bẹ̀ tó bẹ́ sí Islam rẹ̀ bọ́tà àwọn wèrè tẹ́ ń gbọ́ ẹjọ́ parọ́ fúnra yín táwọn yẹn ní àwọn yẹn àfà táwọn yẹn àfà làwọn yẹn sáfà làwọn yẹn àbúrò tọrọ owó àmà kọrin àmà tẹ̀yìn àmà yamayama wọn ò jẹ́ ká serious ní Islam tó bá lọ kó ní Islam torí pé o mọ original Islam láti ilẹ̀ náà ni o mọ original Islam láti ilẹ̀ àwọn fake Islam lẹ́jọ́ ń ṣe jákujáku lẹ́jọ́ ń ṣe ìwọ àtàwọn ṣe ìwọ jákujáku Islam ló ń ṣe tó fà ní ìwọ bọ̀ ṣe original Islam tọ́lọ́run sọ pé àlọ́ sọ pé ṣé wàá ló fẹ́ kó ní Islam ni wàá sọ pé o ò ní ìrora rárá mo fẹ́ kó ní Islam kí ló fẹ́ sọ ẹ kó ní Islam òun ṣe Islam jákujáku so mo di ẹja ni tó bá ní o ṣe Islam mọ́lẹ́ni tó declare pé àná ò ṣe mọ́ olùkọ́ àfọ pé okó bẹ̀ tó ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ tó wọ́n ń ṣe Islam tẹ̀tẹ̀lẹ̀ ṣé Islam ló ṣe tó ń ṣe Islam tọ́lọ́mù àtàlọ́bì sọ tó ń lo ṣe tẹ̀tẹ̀lẹ̀ tó ń lo ṣe o ṣe tọ́lọ́mù àtàlọ́bì sọ àwọn onífẹ̀ẹ́ ló ń tẹ̀lé àwọn tẹ́jọ́ ń ṣe jákujàku lẹ́jọ́ ń tẹ̀lé ra yín wọ́gùn gbọ́ wá sí àwọn àfọ òdòdó àwọn oníwọ̀n wọn lẹ́jọ́ ń ṣe wọ́n yín so get so ẹ̀yin ẹ̀yin gbọ́dọ̀ fẹ́ pé àbáwọ̀ ìyàkẹ́lẹ́ fẹ́ mo ṣe program lọ́wọ́ náà ẹ̀yin gbọ́dọ̀ fẹ́ pé mo fún yín chance láti pè wọlé ọmọ àlè tó sọ̀rọ̀ tó ṣe pé Saheed Shittu ṣe pé lè ṣe wá o lè ṣe program kó pẹ́ mọ́ mi ò ráyè ni mo bí sí pẹ̀lú business pẹ̀lú life mi ni tí bá ráyè wàá rí mi lẹ́nu wàá rí mi pé mo máa ṣínà fún yín ṣùgbọ́n mo dẹ̀ púpọ̀ náà àwọn àfáà wa wọ́n ti ṣe ń tọ́lọ́hún fẹ́ wáyé tí máa tó máa pariwo wọn lọ mi ò ní ìtumọ̀ pariwo wọn mọ́
lẹ́yìn a máa pè wọ́n sákèsí ni kábàtì pé wọ́n sákèsí ọtí ń gbọ́ ó ti tán àníbi ká máa pariwo ara wa nínú Islam ká tó àwọn láṣìírí nínú Islam ó tán àníbi jù bẹ́ẹ̀ lọ nígbà tá a rẹ̀ ti níbi jù bẹ́ẹ̀ lọ kí ló kù o lè expect mi ká máa pariwo Saheed Shittu pé o ṣe programu o ṣe nǹkan tó bá rẹ̀ nǹkan tí bá bísí pé mo bísí pẹ̀lú business nǹkan tí bá tí o bá ti wà wù mí ṣe kọ́ ṣe mo ti wá dáràn mo ti dáràn mi ò dáràn mi ò dáràn ọlọ́njọ́ máṣá ìṣíjú àná wà ọlọ́njọ́ máṣá ìyọnu sí wa ìdáwọlé wa ọlọ́njọ́ máṣá ìyọnu sí dáadáa ọ̀làlá haúlà wàlà kọ́ta ìlà àbílà ìlà ìlà ìwọ tó wá fẹ́ pé o ti fún ẹni chance o má ní mi ò ní o kó má pè wọlé o ìṣẹ́lú máa dé o ló máa ní àbáṣá ìjà má tẹ́ ṣe program ẹ lọ wọ́n á parí program tó lẹ́nu máa ṣe máa pè mí pé kíní àbáṣá ìdì òun fẹ́ pèsè orí program àti parí gbà yìí àwọn ìkọ̀kọ̀ ti ń try nọ́mbà yìí nọ́mbà mi ò tún nọ́mbà yìí láti jọ yìí wọ́n ká fẹ́ pè o lè pè sí but ẹ̀yin ọmọlẹ́yìn Jamiu ẹ̀kalẹ̀ ìwòlò ṣe ẹ̀yin ọmọlẹ́yìn Jamiu ẹ má bàtà fáyín ẹ má bàtọ̀ ga yín jẹ́ Jamiu wà ní inú sẹ́ẹ̀lì báyìí tán dè mọ́ bẹ̀ tán rẹ̀ fi lẹ̀ ẹ ọ̀gá yín wà ní sẹ́ẹ̀lì báyìí sẹ́ẹ̀lì ló wà ọ̀gá yín wà ní sẹ́ẹ̀lì kọlù dá kọlù mi o ọ̀gá yín wà ní sẹ́ẹ̀lì ní Jamiu wà báyìí ó di Monday kan tó filẹ̀ Monday kọlù méjì papọ̀ Monday ewu lílé ìgbà mi o ok ọmọ àpò padà kọlù méjì ló wọlé papọ̀ Jamiu ó wà ní sẹ́ẹ̀lì báyìí lóṣù gbogbo ẹ̀pẹ́lẹ̀ tí ó ń tẹ̀lé ó wà sẹ́ẹ̀lì alẹ́ yẹn pé Allah when open continue Allah salamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum salam warahmatullahi wabarakatuh à ń gbọ́ yí bàbá wa a lè kí bàbá wa kọ́ bá rí tọ́ jail nítorí ìdẹ́kùn lóṣogbo àwọn lọ kí bàbá wa kọ́ bá rí tọ́ jail lóṣogbo lónìí o ẹ lọ kí sallallahu alaihi wasallam ṣe bá bẹ̀ àwọn tó ń bẹ̀ mọ́tò ọ̀fẹ́ náà kún wá sí kóòtù Allahu akbar mọ́tò ọ̀fẹ́ náà kún lọ sí ilé tó ń wọ́n lọ náà bàbá wa kọ́ bá rí tọ́ jail àtàwọn ọmọ wọn láìláìláìlá àgbọ̀dọ̀ sọ pé òjò pé kò ní ò dá ni òjò pé òde ò dá láìláìláìlá wọ́n wá wọ́n wípé òkúrú tó bá bọ́nú omi aláàzọ́ àwọn ìyẹn wà ní jẹ́bẹ̀ tó tó ọlọ́run àwọn amú òjì pé àwọn amúdáwò lẹ̀ pé alófẹ́ gbọ́ lẹ́bi tó wà bí lónìí ilá Allah ọlọ́run ni ibi èsì àìmọ́ mọ́ fọ́ọ̀mù ara rẹ̀ gbóná pẹ̀lú ògbóná pẹ̀lú ibi èsì ọ̀sùn yẹn pẹ̀lú ó wà lórí program kí ló ṣẹlẹ̀ ó lè àpamọ́ ṣẹlẹ̀ lórí program please wa alaikum salam ẹ lẹ́sà àmín sẹ́ni tó ṣẹlẹ̀ yẹn yes sir àwọn fámìlì bàbá yẹn wọ́n yẹ kó rí ní dáadáa ṣùgbọ́n ẹ̀jọ̀ wà lẹ́kọ̀ọ́ yẹn kọ́ lọ sùkúù ṣùgbọ́n ní tó jó rí bẹ́ẹ̀ ni pé ọmọ tó bá fẹ́ sẹ́yìn bá fẹ́ kọ́ ọmọ lọ sùkúù ṣe kọ́ mọ́ sọ fún. bẹ́ẹ̀ni yóò rò pé tí ọ̀dà ni ọbẹ̀ ṣe fún kì í ṣe tí ọ̀dà wọ́n fẹ́ mú lọ sùkúù lè kọ́ lọ kẹ́kọ̀ọ́. ọpọlọ ẹni straight. àgbọ́yé pé wọ́n máa lọ correct ọpọlọ ẹ̀ correctional center náà pé bẹ̀ tó tọ́ o. àgbọ́yé ó ti yé mi. 20 years course ni tó bá ti parí ẹ̀ báyìí. 20 years course báwo kí ló dé ó ti pọ̀ jù náà kí ló dé. no yẹn ti pọ̀ jù kí ló dé ó ti pọ̀ jù náà. ó ti pọ̀ jù kí ló dé. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ wà láà 20 years báwo ó ti pọ̀ jù náà kí ló ṣe. ó ti pọ̀ gbogbo yẹn ti pọ̀ jù náà ó ti pọ̀ jù ẹjọ́ agbẹ́kọ̀ọ́ lẹ́nu nísà ẹ̀kọ́ àbọ̀ òdà dọ́gbọ̀tì ẹjọ́ tó lọ́nà ẹ̀bá wa dínkù ẹjọ́ èmi bìí pé kó dé kó bẹ̀bẹ̀ kọ́ lọ́dẹ parí máìlì tèmi nìyẹn ẹ̀bẹ̀ máìlì tèmi ni pé àkọ́tìkọ́tì máìlì tèmi ni pé kí Jamiu Adegunwa jáde kó dẹ̀ di kó bẹ̀ mọ́lá pé kọ́ torí Ọlọ́run kó bẹ̀bẹ̀ kọ́ lọ́dẹ parí ó tán ẹgbà mi wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh ta ló tún pe nọ́mbà mi ta ló pè mí lórí fídíò tí mo wà lórí program kí lẹ́wí sábà lè po àbí kí ló ń tọ́ mi ìwé náà mi ti ẹ̀gbọ́n tó wí ó tọ́ náà ló pé yìí tọ́lẹ̀ tún kọ́ọ̀tì padà kí lẹ́yìn kọ́ọ̀tì fún ewé lẹ́ ń ṣe bẹ́ẹ̀ ewé lẹ́ ń ṣe wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh àwa nìyẹn o kí lẹ́wí
ẹ bèrè tó wáyé pé tí mo mọ̀ máa dá yín ló tí ń bá mọ̀ mi mọ̀ náà ni. abẹ́rẹ́ ajá bíbá wò kò yé mi sà. àánú ẹ̀ ṣe èmi ni o torí pé àwọn ọmọlẹ́yìn ẹ̀sẹ̀ ló ń kámẹ́rà fún olórí burúkú làwọn ilé ìṣá tí yóò bá yọ olórí burúkú pin wọ́n ti mú olórí yín tí ẹ̀kẹ́ bọ́tà kẹ́ máa bẹ̀bẹ̀ gbogbo yín tí wọ́n ń bèbú ṣé àyàn bí ajá ló darí yírú ni ẹ̀yàn ọmọ wèrè ajá bíbẹ̀ lẹ́jẹ̀ lórí yìí ni. gbogbo conversation àwọn ọmọlẹ́yìn wọn tẹ̀lé ní tẹ̀lé gbọ́ orí pé àwọn alábìsí fara pẹ̀lú olórí ìṣá. olórí bu ni gbogbo wọn olórí bu. àmín. evidence wo ló fẹ́ mú wá lórí gbogbo tó ṣẹlẹ̀ evidence wo ló fi dìfẹ́ jàre. Amin Allah. Ṣé kò sà? Alright sir. Inshallah sir. Èmi ò tẹ̀lé láyé ìgbékọ̀ọ́ rẹ̀ lómi mọ̀ torí àwọn tájọ́ ń ṣe kí ló kàn ń pè mí. Kí ló ń ṣe business. Wọ́n ti ń pè mí. Ẹ ti gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè. Ẹ má bínú ẹ dákun. Mo fẹ́ gba kọ́ọ̀lù fẹ́ ṣe program fún 2 hours tẹ́tẹ̀lẹ̀. 2 to 3 hours bẹ́ẹ̀ fi ṣe wèrè fún ẹ̀mú lẹ́yìn jami. Bọ̀ lọ́la náà ṣe ọlọ́run. Torí àwọn báyìí ka ọjọ́ day 1 lè ní. Torí àwọn àbàtúnṣe program tẹ́ bá yín bọ́ta. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Tẹ́ bá ṣe ń bọ́ta ẹ̀mú lẹ́yìn jami. Àmọ́ fẹ́lẹ́ à ń gbọ́ yín sáà o. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Mahmoud Saheed láti Ìgọ́dọ̀. Ìgọ́dọ̀. Bẹ́ẹ̀ sà. Yes sir. Àkàkù ìgbẹ̀mọ́ ẹ̀ tó jẹ́ ọmọdé bíi ìlú òkùnrin àtọ́kìrà. Okay sir. Ẹ pé tó. Àwọn ni sir. Àkó àdúrà wa. Àwọn ni sir. Àdúrà wọn gbà lórí Adegunwa ìdílé. Àmín Allah sir. Ọlá ní kọ̀ọ̀dọ̀ sọ̀rọ̀. Kọ́lọ̀ bá yí padà ní. Bọ́lá bá yí padà kọ inú mi tẹ̀ wá dùn fún ètò kí ẹ ti lálẹ́ yìí. Torí pé nígbà tí mo wo kí náà fi orúkọ ẹ̀ kàkà kí ọ̀kan lọ́ba sílẹ̀ Bẹ́ẹ̀ni. tó ń sọ̀rọ̀ pé báyà ìfọ̀n yóò mú kékeré kàbí àìní ọdún gbogbo ẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ tó yà wèrè. ẹjọ́ báyìí yọ́ bá mi. Lọ́kẹ́ tí wá ti kúkà lẹ́kẹ̀ẹ́ tó ń sòsì náà dájú bẹ̀ àpíyẹ̀ ọ̀nà àti àwọn ọlọ́pàá àwọn ẹ̀dọ́ mọ́tẹ́yẹ. Ohun tó ń tọrọ fún mi Ọlọ́run tó ṣẹlẹ̀ sí wọn tọmọtọmọ wọn. Mi ìfẹ́ sẹ́pẹ̀ fún wọn tẹ́tẹ́lẹ̀ bọ̀tì. Mo pé kọ́lọ̀ fọ́ọ̀nù mọ̀ bọ̀tì. Ohun tó ń tọrọ fún mi kọ́lọ̀ tó ṣẹlẹ̀ sí wọn. Àmín. Ètò ìmọ̀ràn tó ń tẹ̀sẹ̀ lórí lágbára Ọlọ́run. Àmín. Ìmọ̀ràn tó ń tẹ̀sẹ̀ lórí yín. Àmín Allah. Àmín Allah. Ọlọ́run bá mú ètò ìṣẹ̀lẹ̀ pẹ̀lú bí Malama Adékọ̀dù lọ́nà tí ní kí ẹ máa kọ́ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ báyìí. Ọlọ́run bá jẹ́ kó jẹ́ ìṣèpáyà fún ọlọ́run àtọ́sọ́nà. Bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí sọ́kà máa gbàdúrà. Ẹ máa ṣàdúrà kó rábúrú láburú. Tó jábí ò rábúrú mọ́ kó rí. Ìkórè o, ìyẹn tó bá fíkẹ́ tó báyìí àwọn gànà mọ̀ rẹ̀ nínú àdìmọ́tàdù àti àwọn àgbàgbọ́ pé ẹ̀wọ̀n ti jẹ́ ọ̀dà gbogbo àwọn àpáyẹ ẹnìbọ̀dì ò sọ̀rọ̀ léèfé. Wọ́n ṣe máa sọ̀rọ̀ àbọ̀lọ́ burúkú ni wọ́n. Òun ló ṣe mọ̀ bá ní bọ̀dọ̀ dá sí ọ̀rọ̀ wọn ló fẹ́ sọ. Àbí nígbà táwọn ọ̀dọ́ gbogbo ìgbà tí wọ́n ń kó ní federal high court charge tí wọ́n mú lọ sí níbi sọmọ́tì gold lẹ́yìn ṣèbí àwọn máa ń wọ́n apply legal means ni wọ́n ìfà ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀rẹ́dẹ̀ wà ṣé táwọn ìdílé kóníyàwó mẹ́ta nìyẹn kó tó wọ́n àbúní àbálàpá ní oṣù tó ń gbà táwa níta. Ọ̀rọ̀ tí a kápá kó ti parí kó má sì dá a parí ẹ̀ kẹ́rù kálukú bẹ̀rẹ̀ ara wọn kó dẹ̀ parí kí ló dé. Ọ̀rọ̀ tí ò le ẹ̀dá ọ̀rọ̀ rẹ̀ kan sún mi. Ọ̀rọ̀ tí ò le òun ọ̀rọ̀ kátẹ́nù ní àwọn ọ̀rọ̀ kátẹ́nù kó bá tẹ̀lé kan o gbogbo tí ò ṣẹlẹ̀ ó parọ́ ẹ̀ fẹ́ni ẹlẹ́ni. Káàkiri ṣe pé wọn ò mọ páwọn òjò wà papọ̀ nírọ̀ ni wọ́n jọ wà papọ̀ ní. Ó sọ pé òun lòún ṣe ẹni tó sọ pé ó tún búra pé òun ò ṣe ó lè pé irọ́ wọn jọ ọlọ́jọ́ ẹni wọ́n jọ ọlọ́jọ́ òun náà ro jami. Àmì o. Àmì yàrá àmì yàrá ọ̀rọ̀ ẹ̀sà ẹ̀ ṣe ó pọ̀ sà àwọn ènìyàn sà ó ẹ̀ ṣe ó pọ̀ sà ẹni tí onítọ̀hún sọ pé òun mọ̀ ń pa nǹkan ó lẹ̀ tún pa fọ́ọ̀mì score láti Amẹ́ríkà ẹjọ́ ẹ jẹ́ kí n lọ yọjú sáwọn ọ̀tá tó ṣe business ẹjọ́ ẹni fún mi lọ́wọ́ sí mi gba fíṣẹ̀ bí láì sẹ́wọ̀n ní fíṣẹ̀ bí láì kọ́lẹ́mà sàlámù alẹ́kùn. ẹjọ́ ẹ tètè ẹjọ́ tó ọlọ́wọ́. ẹfun yẹn gbìyànjú náà kò ní kọ́ gbìyànjú wa. àmì yàrá àwọn kankan wọn ibi a máa fi ń ṣeré kò sọ̀rọ̀ ẹ̀sìn ni o àwọn kan wọ́n ti tẹ̀ fi ń ṣeré tó wá rò bóyá ojú àánú náà gbé. èwo ni ẹ. ìlànà wa kéèyàn fa burú táwa máa fi bẹ̀rẹ̀ kọ́ńdà ìwà gbígbà tí yóò nílà ká ìgbéyàwó fẹ́ lọ síwájú gbé yàn. èwo ni ẹ kò yé mi. wà á burú jù òní pé káwọn èèyàn náà sọ̀rọ̀ dákì tí bẹ̀rẹ̀ tó bá fẹ́ ẹni aburú ó kò ìgbà tẹ́ bá ní káwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn èèyàn aburú yẹn tó ń sọ̀rọ̀ bí kan forí jì báwo ló ti fẹ́ kó lórí burúkú mi lògùn náà náà. a ní kò forí jà ní kọ́lọ̀ bá wa kọ́lọ̀ ń yí padà òun ni kò yí padà nú ẹ̀mí ẹ̀. ìlú yẹn ò lè da èyí ó yí padà nínú ẹ̀mí tí ò bá kẹ́kọ̀ọ́. ẹ àní kọ́ bá kọ́ lẹ́kọ̀ọ́ àní kọ́lọ̀ ń jẹ́ kó lọ sùkúl kó dé kó kẹ́kọ̀ọ́ kó oh God. Kò sẹ́ tó bá ní kó fi ilẹ̀ tó láre bá bẹ̀bẹ̀ kọ́lọ̀ bá wa kọ́ lẹ́kọ̀ọ́ kó change mind kó láburú là ń wí.
ẹlòmíì máa ń lọ skul tó ń kọ́ wọn skul ẹni sùn sà ẹlòmíì lọ skul tó ń kọ́ wọn skul òye kò mọ̀ ní tó ń fi wà skul ṣàpò wà skul ni tó bá dé padà ó yìí máa fẹ́ẹ̀lì ẹni sùn ẹlòmíì lọ prison tó bá dé ìwà tó ní kó máa wò tó máa wò padà ẹlòmíì jalè torí kó jalè náà ṣe gbé lọ prison o tó bá dé padà ó yìí máa ṣe kí ni o a máa jalè ẹ lọ ṣẹ́gẹ̀tì ẹlòmíì ṣe drọ́ọ̀gì torí pé ó ṣe drọ́ọ̀gì náà ṣe mú tó bá dé àtúmọ̀ ṣe drọ́ọ̀gì ni ẹlòmíì takànà tó bá dé àtúmọ̀ takànà ẹ lọ ni àdúrà lẹ máa ṣe fún pé kọ́lọ́njọ lèmi ṣe fún Jamiu kọ́lọ́njọ tó bá lọ tó bá jọ bó ṣe wà lọ́hùn tó bá máa dé kọ́lọ́n bá wa tọ́ṣẹ̀ bí ẹ̀ kó láburú mi ní pé kọ́lọ́kọ́ bá wa fi ilẹ̀ mi ò tọrọ kọ́kọ́ fi ilẹ̀ tó lóun gbọ́dọ̀ bóun bẹ̀bẹ̀ mi ò bá bẹ̀bẹ̀ ohun tí mò ń sọ ni pé kọ́lọ́n bá wa tọ́ṣẹ̀ bí ẹ̀ kó dá burú mọ̀ papú lélẹ́yìí ní tí mo wí nìyẹn. Ọlọ́run àṣírọ́rùn Ọlọ́run àbámi sọ̀rọ̀ àṣọ tó á jẹ́ kó rẹ́kọ̀ọ́ yẹn kọ́ níbẹ̀ yẹn dáadáa o. Àmín. Létí àtàwọn tó wà lóṣù gbogbo yóò dẹ̀ Ọlọ́run àjẹkó rẹ́kọ̀ọ́ yẹn kọ́ adé yanjú. Adé orí àgbé lágbára Ọlọ́run. Àmín. Ọ̀sán tó bá lọ ó tún máa káwọn ẹranko míì tó ń fi di tiẹ̀ náà ó tún máa kọ́ ọkùnrin kọ́ ọmọlọ́gbọ́n. Tó bá lọ tó bá dé táìpù máa náà bá gba wẹ́ẹ̀dẹ̀ yìí gan-an mi ìmọ̀ báyọ̀ rí pẹ̀lú láàrin àwọn àtọ̀ náà áṣà fúnra ọ̀tún ìsáwọn ìwọ̀n. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh brother tó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wọn dàbẹ̀ pé kọfẹ́ lé ní òdodo ọ̀nà sọ tó pé Jamiu kò dísáfù ẹni jẹ́ pé èèyàn lè plead fún kọ́ba bẹ̀bẹ̀ no Jamiu dísáfù it doesn't ẹ bá náà pẹ̀lú ìbò kò ṣe tí wọ́n lè bá bẹ̀bẹ̀ rárá tó tẹ́ bá bẹ̀bẹ̀ ọlọ́gbọ́n lè bínú sí yàn pé òun bá òun lọ́wọ́ ìwọ́ wa ló ń bá bẹ̀bẹ̀ òun bá bẹ̀bẹ̀ ẹni tó wọ́n lọ́wọ́ bá ń bínú sí lọ́wọ́ tó ń fẹ́ jẹ́ yá ẹ má bínú ẹni tó ń pè dàrẹ́ tì yẹn kọ́jọ́ tó bá lè kópa aláàrin ìṣẹ́jú méjì kí tó kojú ètò dé máa gbé kọ́ ẹ̀ ṣẹ́gẹ̀tì ẹni tó wọ́n lọ́wọ́ bá ń bínú sí lọ́wọ́ ló wá ń bá bẹ̀bẹ̀ so tí Jamiu ṣe wà ń bẹ̀ yẹn kọ́lọ́ bá ẹ̀bẹ̀ tẹ́mi wà ń bá bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run ni pé Ọlọ́run bá wa jẹ́ kó dá burú mọ̀ láburú jẹ́ kó rí bá burú lélẹ̀ tó ń ṣe yóò dá tó pé tí Ọlọ́run bá tó bá wa fi mọ̀nú ẹ̀mí ẹ̀ bá burú ló ń ṣe yìí tó bá dé padà àìsàn àṣàbù lọ ni kò wá ní láburú láburú so Ọlọ́run ló máa ń tàn mọ́ lẹ́sìn ọ̀lẹ́mi tí wọ́n fi máa burú láburú pé eléyìí ò máa dá wọn gbọ́dọ̀ kálí mọ́ bí eléyìí wọn gbọ́dọ̀ rí mi bí eléyìí òun lèmi ń sọ kọ́lọ́ jọba wa tọ́ṣẹ̀ mí ẹ̀ kó bá wa fi wọn pé eléyìí ò dá eléyìí dá ìyẹn lèmi wí o mi ò sọ kọ́kọ́ fi ilẹ̀ o ní tí mo sọ kọ́ yẹn o ẹ bá wa ṣíà program yìí kó dé ọ̀dọ̀ Jamiu àwọn fámìlì ẹ̀ kó dọ́dọ̀ yàwó ẹ̀ náà kí àwọn ẹ̀ náà lè rí pé ọkọ òun ó wà nù sẹ́ẹ̀lì lọ́wọ́ salamu alaikum. Awa ni ẹ sà. Adé dípẹ́ fún Ọlọ́run bí Ọlọ́run ti dára pé kí ọkọ̀ máa lọ báyìí. Àjọ aláṣẹ bá ní ọ̀tá tó kọ́ máa fi pálá mu wálé àti ẹ̀yìn náà. Àmín Allah sà. Ọlọ́run tètè ká lórí àwọn táwa. Àbí làbí ṣe kó dábí Ọlọ́run ti kára gbé kó máa rí. Torí pé tí Málàmù bá gbẹ̀bẹ̀ pẹ̀lú bó ti ń lọ yìí. Pẹ̀lú aburú tó ti kú pẹ̀lú Málàmù yẹn. Ọlọ́run bá mọ bí Ọlọ́run ti wo Málàmù àwùjọ. Wọ́n á tún bá àbájáde pẹ̀lú ọ̀rẹ́ Ọlọ́run tí wọ́n kọ́ ẹ̀kọ́. Báwo ti sọ fún rí aburú láburú kọ́ dẹ̀ rí ìwà tí ó da ní ìwà tí ó da. Torí tí mo bá wò kó mélòó mélòó ẹ̀fọ́ sí àwọn ṣẹ́kún ṣẹ́kún máa ń nọ. Bẹ́ẹ̀ni. Wọ́n ti rú nǹkan tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú kí wọ́n tún kọ́ ẹ̀bá wọn tún máa ṣe àwọn nǹkan tó ń ṣe. Ìyẹn náà tún fún àwọn bàbá dọ́là pọ̀ dọ́là náírà pọ̀ náírà. Ọlọ́run ti jẹ́ káwọn náà tún rí nípa ẹlẹ́sìn aburú gbogbo nǹkan tí àwọn ṣe. Bẹ́ẹ̀ni. Ìṣò àwa náà fún àfàjánu kọ́lọ́run jẹ́ kó rí ẹ̀kọ́ kọ́. Àmì ò àtẹ̀yìn náà sá o. Àmì. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ṣe pọ̀ sá èèyàn kan pè lórí fídíò kọ̀ ṣé fídíò kọ̀ láti pè ẹ fi yẹn lẹ́nà ẹni tó bá pọ̀ lórí fídíò kọ̀ ṣé oníṣòwò yóò mọ̀ pé fídíò kọ̀ ló dání jẹ́ ìpò wọn padà so dábẹ́ ẹ pò wá dàrẹ́ ẹ má pọ̀ lórí fídíò kọ̀ ẹ má pọ̀ lórí fídíò kọ̀ àdìgbè ẹ pò wá lórí direct call àbí lórí WhatsApp fídíò kọ̀ ẹ má pọ̀ lórí fídíò kọ̀ ẹ ṣe dáadáa fún wa kí ẹ pọ̀ lórí fídíò kọ̀ fún ẹ fẹ́ pèsè program ẹ má pọ̀ lórí fídíò kọ̀ ẹ fẹ́ máa wojú pé ojú kòrò ó gbọ́dọ̀ ojú kòrò jẹ mo ti pè ní tàn padà báyìí má pè mí fídíò kọ̀ kí ló pè fídíò kọ̀ fún ẹnu sàlámà nípa alámọ̀tún lábàrà kàtó wáyé tẹ wá pè wá fídíò kọ̀ kò sí wàhálà à ń bọ̀ yín sà kí lẹ́yìn sà àwa nìyẹn sá o. Ó kù lẹ́mi ni. Àmì àtẹ̀yìn náà. Ayọ̀ máa jẹ́ mi. Nítorí mi, ọ̀ tẹ̀kú ni. Àmì àtẹ̀yìn náà sá. Ẹ ti sọ̀rọ̀ kúsọ̀ yẹn, ìsọ̀kúsọ̀ níbo ti dé. Níbo ni mo ṣe tó tán. Inú mi dùn gan. Ló ti yẹ. Àwọn ọmọ ìbúkú lóbìnrin yẹn, ẹ jẹ́ kó lọ sí. Ó yẹ ká gbé lọ sí àròní. Ṣé yàkẹ́sẹ̀ ti wéré ní ìyá ẹ̀ ti yà wèrè sá? Ó yà wèrè. Ìyá yẹn orí ẹ ti dàrú. Orí yàkẹ́sẹ̀ ti dàrú gan, orí ẹ̀ ti yí. Àrò ló yẹ kó lọ straight. Inú ọgbà ìwọlé ẹ̀kọ́ máa wà. Wọ́n ti láì dàrá sórí láì. Títù yóò máa ju ọ̀sẹ̀ ní títí láì. Àtẹ̀yìn náà sá o, àtẹ̀yìn náà sá o. Ẹ má ní ọmọ bọ̀ lónìí dé bá. Àmì ni Allah sá, àmì sá. Ẹ má ní ọmọ bọ̀ lónìí dé bá. Àmì ni Allah àtẹ̀yìn náà sá. Ó bá ti rí Yusuf mi, yóò ti mọ̀ pé bàbá Kásá kan ló sọ̀rọ̀ lákùjá. Tó tọ́ lọ́wọ́ lọ́jà sóríire. Jìnnà last ọ̀fà láti tàlá tó yá fọ́tò last. Láìláìláìlá. Pẹ̀lú Ẹ wá wà níbi ní Akadé. tó tọ́ lọ́wọ́. Tó tọ́ lọ́wọ́. Ó bá ti rí Yusuf ọmọ sọ pé ẹ̀fọ́. Ìbàjẹ́ yà wá lórí ni, ìbàjẹ́ yà Ismail lórí. Ọmọ bàbá Kásá kan inú. Tó tọ́ lọ́wọ́. Ẹ ṣe ó pọ̀ sá. Ọlọ́run àdúgbò fún yín sá. Àtẹ̀yìn náà sá o.
àtẹ̀yìn náà sà. àmì ọlọ́run tó ní bàrẹ̀ rẹ̀. àmì ni ẹ ọ̀la. fún àwọn yòókù bàtà yẹ. ọ̀rọ̀ ẹ̀sà òun ni láti ní mọ́ni sọ̀tà báyìí ọmọ gbá àwọn kásá kàlẹ́ sọ̀tà bùjá yìí. òun ò kúri wọ́n ti sẹ́kọ̀ọ́. ẹ lẹ́sà ẹ lẹ́sà. ó yé mi sà. Inshallah sà. ẹ lẹ́sà. ó yé mi sà. ọ̀rọ̀ ẹ̀sà. ọ̀rọ̀ ẹ̀sà. ó yé mi sà. ọ̀rọ̀ ẹ̀sà. Allahu Akbar. Allahu Akbar. ẹ lẹ́sà. ọlọ́wọ́ àpọ̀ yín lẹ́sà. ọ̀rọ̀ ẹ̀sà. àmín o àmín o àmín. ìlà àmín àmín ẹ ṣe kọ́ sà. sàmà lẹ́kọ̀ọ́ sà. ọ̀rọ̀ ẹ̀sà. kọ́ọ̀lù kan tó lè láti ẹ lọ sàmà lẹ́kọ̀ọ́. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ lẹ́sà o. Sẹ́rí Jamiu kan náà. Jamiu Adegunwa. Sẹ́rí ẹ̀kọ́. Àwọn náà jẹ́ ó kẹ́kọ̀ọ́ kò lè kẹ́kọ̀ọ́. Gbogbo èyí tí wọ́n sọ pé wà kẹ́kọ̀ọ́. Ẹ má jẹ́ ká tọrọ orí ibú fún ẹ má ní kó lè change kọ́ ló bá yí padà. Àwọn ìwà tó ti wù sẹ́yìn. Sọ́nà wà ní kò ní jọ gbọ́. Sẹ́yìn àti gbogbo àwọn èèyàn tó ti ṣe. Ní ò lè jẹ́ kó kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kí n sọ̀kọ̀ fún yín. Ṣé mo pé ẹ má bínú sáà mo má jẹ́ kí n sọ̀rọ̀ yín lọ. Irú àwọn ló ń rí àwọn e. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti rí bọ̀bọ̀ tí ẹ ṣó píṣọ̀ yẹn? Tẹ ṣó píṣọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Bọ̀bọ̀ yẹn inshallah òun gan ó máa tó bọ́ sọ́wọ́. Inshallah tó bọ́ sọ́wọ́. Because gbogbo wàhálà tán fún Malam Yusuf Adépọ̀jù gbogbo ìpè tí wọ́n ṣẹ́ fún Malam Yusuf Adépọ̀jù orí wọn ló máa fi gbé. Àmín Allah. Orí wọn ló máa fi gbé nítorí ẹni tó bá ń wù ẹ̀gbẹ́ ní ìgbé máa bá ẹni tó bá ń wù àdúrà ní àdúrà máa bá. Then gbogbo àwọn tí wọ́n jáde wọ́n ṣàkóso tẹ́ bá mọ wàhálà tí àwọn tó wà ní diaspora àti gbogbo àwọn dọ́ńsìs yìí tí wọ́n ti kó àwọn èèyàn sí náà ti kó family onífamily sí tí wọ́n ń bú tí wọ́n máa búlì wọn tó máa ṣe gbá tó máa ṣàwo anybody tó bá jáde sí tó bá ń sọ nǹkan tí kò rí bẹ́ẹ̀ ẹni yẹn alábòsí ni gbogbo millions of naira wọn tán ná ọlọ́run ọba òkè ìṣọba alábòsí gbogbo bá ṣe ń wà yẹn tó ń káwọ èèyàn kan lára kò ká èmi lára mo ti mọ̀ pé kò sí ni ó dàbí orí níyàwó mẹ́ta tó ní alábòsí a máa kọ́lé alábòsí a máa ralẹ̀ ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí ò lè dáa so gbogbo àwọn tó ń ṣépè orí ara wọn ló máa fi kó èpè ẹ ṣeun sàlámù alaykum alámùtàn ọlọ́run ní fún yín ọlọ́run ní jẹ́ kí àwọn ọ̀tá rí yín mú ẹkúṣẹ́ jazakumullahu khairan. wọ́n yá ọkọ̀ ẹ ṣe kọ́sà ṣe rí ẹjọ́ ẹ jẹ́ kí n lọ ṣe business ẹjọ́ mo ń gbà máa yẹ ọgbà àwọn èèyàn lẹ́sà lọ ẹ̀yin ọmọ tẹ́ ń tẹ̀lé afájà mẹ́rin olórí burúkú ara yín tẹ́ fẹ́ kóba tẹ́ ti kóba tẹ́ fẹ́ kóba ọlọ́run ò ní fèrè fún yín o tẹ́ pẹ́ tún bu pẹ́trọ́sì náà ni mo mí ni o tẹ́ bu pẹ́trọ́sì náà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́yìn yẹn ọlọ́run ò ní fèrè fún yín o tó gbogbo yín tẹ́ ń ṣe yìí lẹ́yìn tẹ́ tún bu pẹ́trọ́sì yẹn tẹ́ lọ bu ẹni tí ò yẹ kẹ́ bú ṣẹ́ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń bu ẹni tí ò yẹ kẹ́ bú yẹn tí ẹni tí ò yẹ kẹ́ bú tó bá wá ń bínú tó yin táwọn wá ń bínú tán wọn ò jẹ̀bi o wàláì wọn ò jẹ̀bi bọ̀sẹ̀ mi á kàn rọ gbogbo yín pé tó bá jẹ́ pé bọ̀dá yín àǹtí ẹ̀gbọ́n yín náà ti mọ́lé ṣé ẹ máa bu ẹ tó ń bọ̀dá yín fẹ́ bèrè wọ́n yín ṣé ẹ máa bu ẹ tó ń bọ̀dá yín jẹ́ bọ̀dá yín jẹ̀bi ibùkún kí bọ̀dá yín ò jẹ̀bi kí bọ̀dá yín má jẹ̀bi ṣé ẹ máa bu onítọ̀hún yẹn ni tó bá pẹ́ nífẹ̀ẹ́ Jamiu kò yẹ kẹ́ bu ẹ tó mú Jamiu bí Jamiu ṣe máa bọ́ tàkó ní kókó náà èyí tẹ̀ bu yẹn orí ti burú anyway tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá borí ti wá burú tẹ́ fi ń wùwà ẹ̀bẹ̀ tẹ́mi máa bẹ Ọlọ́run jọ̀ọ́ Jamiu tó lọ́rọ̀ k'Ọlọ́run jọ̀ọ́ kó bá mi fọwọ́ tọ́ lẹ́mìí kó lè rí inú ẹ̀mí ara ẹ̀ ara àdúrà tánà bí mọ́ ṣe ni pé kọ́lọ́ jẹ́ ká dáburú mọ́ dáburú kàdé má ṣe kọ́lọ́ wọn bá mi tọ́ṣì Jamiu lẹ́nu kó rí pé àwọn ìwà ìlara ló bí kinní yìí sí Jamiu lára ìlara pé ó ṣe máa jóun ó ṣe máa jóun ni kò sẹ́ tó mọ kinní tó mi èmi ni mo mọ̀ jù n tó bá yé Jamiu jẹ nìyẹn yóò bá mú tó ṣẹlẹ̀ gọ́gọ́ nìyẹn wàláì n tó ṣẹlẹ̀ gọ́gọ́ nìyẹn kò sí tó ṣẹlẹ̀ nìyẹn lọ pé Yusuf mọ̀ tó mi náà kò mọ kinní tó mi náà èmi ni mo mọ̀ jù nínú lórí tí ẹ̀rẹ̀ ló ti mọ̀ jù nú ẹ̀mí ara ẹ̀ ẹni tó lọ́n bá fi ṣẹ́ yìí lóní iṣẹ́ ẹ̀ wọ́n pèpè òun pa àwọn èèyàn kan máa bọ̀ ní ìsìlámù Malam Yusuf ń pèpè ìwà pàtẹ odidi ọdún kan ònìrẹ́yàn kan láàrin ọdún kan ònìrẹ́yàn kan kọ̀ǹfàtì àwọn wá pàtẹ wọ́n wá pàtẹ sóríta sínú kílórúkọ ẹ̀ èèyàn bíi 40 60 80 100 ń gba ìsìlámù mọ́ lọ́wọ́ wọn wà wù wá kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n kan lájọ sọ àti òun bàbá jọ̀wọ́ Ọlọ́run ló dé yẹn ó yẹ kó fẹ́ wá Ọlọ́run kí ló dé èmi náà ṣe tẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn gbà ìsìlámù lọ́wọ́ mi kí ni mo ṣe fún ẹ torí pé ó fò fẹ̀rẹ̀ kúrò nínú ibi tọ́lọ́run wọn bá tó ẹ̀ sí lápèjúwe sí kí wá fò jáde kí wá ní àdí kí ló pẹ́ àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé kò ń ṣe aspect mi kò kí ń ṣe aspect mi àwọn kọ̀ọ̀kan wà tẹ́ pé kò kí ń ṣe aspect mi bọ̀ mo ná ìdí nípa ẹ̀ tó dá mi lójú pin tó yé mi nínú Islam bọ̀ kò ń ṣe aspect mi ṣùgbọ́n aspect ẹbọ lélẹ́yìí mo jẹ́ ẹbọ mọ̀ dáadáa ó lè yé mi mo tó lè sọ ẹni olórí burúkú wájú Ọlọ́run mọ̀ dáadáa pé ẹbọ lélẹ́yìí ó yé mi kò sí wéle gbogbo wéè tí ó fi lè jásẹ̀ bọ̀ ó yé mi débi pé àníyàn ẹ gan pé kò máa ṣe show off gan kí ló pẹ́ bó ṣe jẹ́ bọ̀ mo mọ̀
ìdí ẹ̀kọ́ fi ṣe fashion tẹ́kọ̀ kò ṣe show off mo mọ̀ pé show off lélẹ̀ fashion lélẹ̀ ọlọ́run gbọ́dọ̀ sọ pé ló sọ bá lọ́mọ pé clean up o kò ń ṣe ọ̀rọ̀ pé show off nìyẹn ọlọ́run ní clean up tọ́lọ́run sọ bá lọ́mọ pé wọ́n sì yá bá kàfà tó hẹ̀ clean up wọ́n sọ wọn kọ́ gidi jọ́n rí ẹ ọlọ́run tó sọ ní Kùránì pé fáwọn ọmọ bìíní mọ́tì rọ̀ bí káfà dis jẹ́ kọ́ rí pé ọlọ́run ọba ṣorí fún ẹ jọ́n rí ẹ wọ́n náà lò lọ́lá gbádùn ọlọ́run ọba clear yẹn show off kọ́ nìyẹn kò tako pé Islam olùmọ́tò olówó ńlá ògbélé gidi gbogbo nǹkan ẹ̀ dá kò tako Islam show off kọ́ yẹn kárí ni kọ́ yẹn tó ti yẹ àwọn kárí mi wú àti pé ó máa padà jẹ́ bọ́ mi lọ́wọ́ so gbogbo yẹn ó yéèyàn dáadáa yẹn kọ́ là ń sọ àwọn aspect mi ó yé mi tí mo pé ibẹ̀ mo dúró sí pé ibi tẹ́mi dúró rè Jamiu Adegunwa ó wà nù kùrá ó wà nù bíbélì ó ń tú bíbélì ó fò fẹ̀rẹ̀ ó fò wọnú kùrá ní ó sáfò kùrá ní wọnú àdìsí lọ tó dẹ̀ mọ́ pa rárá tí ò yí rárá wà ń da gbogbo ẹrú torí pé àwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n béèrè kan lọ́wọ́ ẹ̀ pé bóyá ìyàwó Aisha o ọmọdún mélòó ni tó fi ọmọdún mélòó ni táwọn ọmọ fi fẹ́ ó wá rú ẹ lójú ó wá sọ pé ó dà kó wá dà ságídí ó wá wò ó wá ń gbá rìsáàsì àti báyìí ló ti wá ń gbá àgbàkúgbà rìsáàsì ló wá fi ní pé àwọn ògbà àti ìṣẹ̀ wọlé tọ́ba mélòó ò gbà wọlé eré ló gbà kíníkan ló fi ibẹ̀ ló ti tàbálí bálà tó fi kúrò nínú ibi tọ́lọ́ tó ẹ̀ sí ó wá kó bẹ́ẹ̀ iṣẹ́ tí a kọ́ máa ṣe òṣèmọ́ ó wá fòfẹ̀rẹ̀ kó nu ìtọ́lọ́ gbé fún ẹ olóṣọ kan mi nǹkan mi tó wá ń sọ iṣẹ́ àwọn kírísítẹ̀ tó wá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ sọ̀yìn Buhari ló fẹ́ gbọ́ kí ló kọ́ ọmọ sọ̀yìn Buhari kí ló kọ́ ọmọ sọ̀yìn Muslim kí ló kọ́ ọmọ gbàdí sọ̀kà àní bíbélì àwọn táwọn gbé dání gbàtọ́ wọn kọ̀ wọ́n pé this man no know this way àwọn kọ̀ wájú ẹ̀ wọ́n máa bọ́rìn torí pé ọ̀rọ̀ ẹ̀rọ ìyé wọn wọ́n á wò pé tí wọ́n ẹ̀sìn yìí gan wọ́n á máa sọ pé ẹ̀sìn yìí gan jábẹ̀ àgárí gbogbo ẹgbẹ́ dání bẹ̀ ṣé wọ́n ẹ̀rọ wọ́n á wò ẹ̀sìn wọn gan àwọn tó ní problem láàrin ara wọn tó fọṣẹ yẹ nìyẹn Jamiu wàláì tó fi off track ó kúrò lórí track lọ bọ́sibọ̀bì tó fọṣẹ yẹ nìyẹn márùn dúró lórí oríṣiríṣi ọtí tọ́lọ́ tó wọ́n sí wọ́n lè gbá wíìgì yẹn lọ lọ́dẹ fún wọn ṣe ó wá ń túbọ̀ pé àpòyẹ kó níbẹ̀ ha ó mọ̀ tí wọ́n lọ orí ẹ̀ òpè ní gbàtí ìwọ́kọ̀ kó lọ ẹnu iṣẹ́ ni ẹnu iṣẹ́ ẹ̀ kó ń bẹ̀ ni ṣé tọ́lọ́ tó ẹ̀ mọ́ kó ń bẹ̀ tó fà ní ó off track ló fà tí ò dẹ̀ kó off track kó kó lórí track kó kó lórí tọ́lọ́ tó ẹ̀ mọ́ ìwọ́n kó ń bẹ̀ ọlọ́kọ̀ lórí ẹ̀ ọlọ́wọ́ ń wú ẹ̀ pé kó ṣì lọ tó ṣẹlẹ̀ sí dánú nìyẹn kí wàá dẹ̀ bí Mala Yusuf ìwọ́ pàtẹ òòtà Mala Yusuf pàtẹ wọ́n tà ó wá bí ẹnu ó wá bá wọn lásọ̀rọ̀ àdìsí tó dá sí ó tún wà lọ tó pẹ̀lú àwọn ẹni tí wọ́n ti nù tọ́wọ́n takò àdìsí lọ ó tún lọ tó pẹ̀lú wọn ẹ wá jọ ń takò lọ ẹ wá jọ ń bú ìmọ̀ Buhari ẹjọ́ wà lọ gbà wọn lórí burúkú wa ìwọ́n ti ẹ̀ ṣe prógámù ẹ àwọn ò nídìí kó gbà wọn afáwọn lórí burúkú kọ̀ọ̀kan wá sórí prógámù kọ́ máa wú wòrowòro ó lọ gbé wèrè kọ́ wá yẹ lórí kan jájá ẹjọ́ ìyẹn kọ́ máa jájá ó gbé wèrè wá tí ìyẹn kọ́ máa jájá ẹjọ́ ti jájá ìwọ́n náà wá fọwọ́ sí ó gbé mi wà yẹn náà kọ́ sẹ́ wí wòrowòro ọ̀sẹ̀ ọ̀dà gbogbo ẹ̀rú lọ wọ́n ṣe kó fara ẹ̀ balẹ̀ kó gbà lórí tọ́lọ̀ tó ẹ̀ sí jẹ́jẹ́ okó bẹ́ẹ̀ kó sáko mi tọ́lọ̀ tó ẹ̀ sí òun bá jàgàjàgà kiri ẹ́ n tó fọṣẹ yé ènìyàn Jamiu n tó fọṣẹ yí gọ́gọ́ ni gbogbo ẹ̀yin dọ̀mú ẹ̀ n tó fọṣẹ yí ni ó pariwo pé àná mi mọ̀ kò fẹ́ Aisha ní ọmọ tó báyìí ok o kò àwọn ọba UK ọmọ tó mélòó nọfẹ ọmọ kékeré ọmọ kíni èjì àwọn tó fẹ́ lọ́dún láyé gbà kó tó di kálọ̀ ọmọdé kálọ̀ ọmọdé Joseph the carpenter ní Bíbélì ọmọ tó mélòó fẹ́ ló propose mọ́mí Jésù ọmọ tó mélòó fẹ́ mọ́mí Jésù ọmọ tó mélòó ló wà tó fi bí Jésù ọmọ tó mélòó wà tó bá mọ̀ Jamiu lọ́tọ̀ kú ẹ̀kọ́ wo ọmọ tó mélòó ni mọ́mí Jésù wà tó fi bí Jésù ọmọ tó mélòó wà ẹni tó fẹ́ mọ́mí Jésù ọmọ tó mélòó ló wà tó fẹ́ fi ṣèyàwó pẹ̀lú mọ́mí Jésù ọmọ tó mélòó ló wà wèrè ní Christian tẹ́ ń sọ̀rọ̀ yẹn ọmọ tó mélòó ni mọ́mí Jésù wà tó fi bí Jésù àná mọ́mọ́ fẹ́ ìyàwó Aisha lọ́mọ ọmọdé ayẹ àlè bá nínú akíní ọ̀dà ọmọ tó mélòó ni mọ́mí Jésù wà tó fi bí Jésù àṣàyàn tó ní agbára gbogbo Christian orí máa yí ìsìn lẹ́yìn gbọ́ yẹn torí pé tó lágbára ni ọmọ tó mélòó ni Joseph the carpenter tó fẹ́ mọ́mí Jésù ọmọ tó mélòó ló wà ni mọ́mí Jésù wà tó fi fẹ́ sowọ́pọ̀ ọmọ tó mélòó lọ́dọ̀ wà ni Joseph wà ọmọ tó mélòó dẹ̀ ni mọ́mí Jésù wà tó fẹ́ fi fà á fún lọ́gọ́gbọ̀ ẹ̀wò wo ó dọ̀la ó dalẹ̀ ọ̀la ẹ̀gẹ́ náà tún padà wà lálẹ́ ọ̀la ìyá kẹta tì gbogbo sínwín tó fẹ́ sínwín tó bá ti sínwín yẹn tó ti sín gbogbo ìwín yẹn tó fẹ́ sín tán tó bá ti lọ́la náà dẹ̀ ló lálẹ́ ṣùgbọ́n kàlà ọmọ abiyambi anáṣẹ́ àdúrà láyé láyé láńtà wọn náà sàkúrú káwá tó wílé assalamu alaikum warahmatullahi wabarakatuh.